هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ètò tí a gbé kalẹ̀, ètò annual Ramadan lecture. Eléyìí ni 6th in the series. Eléyìí ló jẹ́ ẹ̀kẹfà nínú ètò Ramadan tàbí sílẹ̀. Nínú ètò náà, a máa ń gbé àwọn ọ̀tọ̀pọ̀tọ̀pọ̀ àfà wá sórí ètò náà. Nítorí àsìkò tá a wà yìí, àsìkò Ramadan ni, àsìkò gbígbàdúrà ni, àsìkò ìṣílétí ni. Nítorí èyí tá a wà nínú ẹ̀ ọ̀pẹ là fún Ọlọ́run, kò ń ṣe mímọ̀ ṣe wà Ọlọ́run ló kà wá fún àwọn tó máa wà lórí èmi ní àkókò. Àfà àwọn àgbàtà wa gbé wá lọ́dún alára ẹni tí òbí wọn kò ń ṣàyẹ̀wò fún olóko. Àwọn alamakọ́kọ́ kí akí alimam wa Surajudeen Asukuna Ismaila ẹ̀ka bọ̀ sí ètò wa. Allahu yarisukuna asiyaba arisukuna Allahu yarhamuna asiyaba arisukuna. A'udhu billahi minash shaitanir rajim. Olúwa abẹ̀rẹ̀ lórúkọ rẹ̀. Wa min sharril kuffari wal usadi. Wa min ghadabil jabbar. Al-izzatu lillahi wal rasuli walil mu'minin. Masha Allah. Bismillahirrahmanirrahim. Tabarakalladhi ja'ala fis samai burujan wa ja'ala fiha sirajan wa qamaran munira. وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما.
Ọlọ́run. Alhamdulillah. Bá ti dúpẹ́ mọ́ rèé. Alhamdulillah. So gbogbo orin tó lọ ń ṣe fẹ́mi àti ẹ. أهلا وسهلا ومرحبا يا إمام البلاد أدام الله حياته درجة ثم درجة فضلا فضلا إمامنا الشيخ فضيلة الشيخ تاج الدين درملا الملقب olówó ṣe bíi ti òun là ń ná ọkọ̀bù halen wasalen ya Sheikh. ẹgbẹ́ mi báyìí ni bàbá máa bọ̀. ẹgbẹ́ mi ń bí ni bàbá ó ti jókòó. bàbá imam. bẹ́ẹ̀ ni jàre bàbá. tọ́ ẹni tó alápọ̀lé náà là á fi fún Allah Allah ni wọ́n wọlé àbíká bàtà rẹ̀ tí bọ́ sínú Al-Qur'an àbíká ṣe kí ni ká kí bàbá. Allahu namara li shaykhana Tajuddini likay yurabi anajaida ila tariqil qawimi. Ọlọ́run lọ́ra ẹ̀mí rẹ̀ o ìmáàmù wa Tajuddini kò lè sìn wá. ẹ dákun ẹ jẹ́ kí Ọlọ́run. Allahu akbar bismi. kábíyèsí ẹlẹ́kùn. Wàhálà yàgò bismi. ọba tí ń bẹ nípa tí kò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọba tí ó bẹ nípa tí kò bẹ́ẹ̀ kábíyèsí ẹlẹ́kùn rẹ̀. Fatilobìnrin Tajuddini. ẹ dákun ẹ jókòó ẹni tí Ọlọ́run ọba ti rí bẹ́ẹ̀ lára rẹ̀ kì í ṣe mùsùlùmí. Àìnà mi fìlí. ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. àwọn tí ń jẹ́ mùsùlùmí ẹni tí wọ́n pè mùmínì òun lẹni tó yẹ pé إذا ذكر الله gbogbo ìgbà tó bá ti dárúkọ Ọlọ́run láti qulubuhum ẹ̀mí wọn pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀. وإذا تليت عليهم آياته. tí wọ́n bá ka ọ̀rọ̀ Ọlọ́run létí ẹ̀ báyìí. زادتهم إيمانا. wọ́n wá lékún ní ìgbàgbọ́. وعلى ربهم يتوكلون. irú àwọn ẹni bẹ́ẹ̀ ò ní lẹ́lòmí gbáradì àfọ Ọlọ́run. a dúpẹ́ fún ẹ Ọlọ́run. Allah. والبار فيض من عطايا. gbogbo àwọn tẹ́rítà ń lo atẹ́gùn lọ ń fẹ́ símú ni nínú àwọn oore Ọlọ́run tó ṣe fún wa. الطير سبحه والواس مجده. wọ́n ní الطير سبحه. الطير سبحه. gbogbo ẹyẹ bí wọ́n ti ń fò yẹn wọn ò ṣe kankan wọ́n ń ṣàfọ̀mọ́ fọlọ́. والواس مجده. àwọn tí ń bẹnu gbó àwọn èkúté ni wọ́n máa jáde àwù wọ́n ń pẹ́ títóbi fọlọ́. والموت كبره. ojú ka bára wu ìgbì omi wave tẹ́yí tó ń lọ tó ń bọ̀ yìí kò wí nǹkan kan Ọlọ́run ní gbé tó. والحوت نجا. wàlíwútù náà jẹ́ gbogbo ẹja inú omi wọ́n ń pè Ọlọ́run ni. والنمل تحت سور سم قدسه. gbogbo àwọn àwúrẹ́bẹ tó wà nínú àpáta orúkọ Ọlọ́run ni wọ́n ń fọ̀ mọ́. والنال يهتف عمدا في علايا. gbogbo ibi tí oníkàlùkù wọn wà pátá gíga Ọlọ́run ni wọ́n ń pè é. والناس يصنعون جاره فيستره. àwọn ọmọ èèyàn adé ń fojú lè ṣe Ọlọ́run ọba. فيستره. síbẹ̀síbẹ̀ fayasituru ó sì tún bò wá láṣìírí. والعبد ينسى وربي ليس ينسى. والعبد ينسى وربي ليس ينسى. torí
àkókò akí ọlọ́run yìí. alhamdulillah. ayé anabi Muhammad. sallallahu alayhi wa sallam. ìwọ tó ṣe sallallahu alayhi wa sallam maka ọdún yà jọ lọ. inna salata ala nabiyyi karamatun. inna salata ala nabiyyi karamatun. bó o ti sọ yẹn alárafá mi ni ẹ. ala nabiyyi karamatun. ọba ẹ sọ pé bẹ́ẹ̀ yóò sàṣà láti fún anabi karamatun. Fiya najatun li kulli abdi muslimin. ọ̀nà ní kéèyàn máa ṣàṣà láti fún anabi jẹ́ gbogbo ọjọ́ mùsùlùmí. Sallu alayhi warfa'u aswatakum. má jẹ́ kí àwọn ọ̀dẹ̀ kan tí wọ́n gbé àwọn ìmọ̀ gbàrọ̀ gbùdú. Sallu alayhi. sọ fún ọ pé kò sí jíjá sàlátù mọ́jọ wọn kó bẹ́ẹ̀. Sallu alayhi. ìwọ sàlátù fún anabi. Warfa'u aswatakum. àtẹ̀kùn tó bá fẹ́ ṣe kan tún gbóhùn ẹ̀ sókè. Yẹ̀kìbìrì lákọ̀ọ́mọ yàwùmí kọ́kọ́ bọ́lá lè jáde. Yẹ̀kìbìrì lákọ̀ọ́mọ yàwùmí kọ́kọ́ bọ́lá lè jáde. ọlọ́run tó bá ṣe bẹ́ẹ̀ lára pọ́ùn sàṣàlátù bá nàbì máa dẹ̀ fún orí ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ lánàá jì ẹ̀ máa fi orí ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ lẹ́nu jì ẹ̀ máa forí ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ lọ́wọ́. Ìsáàsì tàmí ìbàdí ńdọ́lá láti tàtàdé. tó o bá ti ṣìnà tẹ́lẹ̀ tó ti sọnù tẹ́lẹ̀ tó wá ń wọ̀ ọ̀nà wo ló fẹ́ fi gbà mànà. Sọ́lá àlà Adìlì Bàṣírí Mùhàmmádé. Sọ́lá àlà Adìlì Bàṣírí Mùhàmmádé. wọ́n sábà bá wọn sàṣàlátù fún ṣe ọlọ́run. Sallallahu alayhi wa sallam. ọlọ́run bá kí ànábì. Àmín. tọ́ lẹ́yìn tá a ti kí ọlọ́run tá a yẹ ànábì àwọn àfọ àwa lókù àwọn tí wọ́n jẹ́ adọ́lọ́ mọ̀ yóò bá sí ọlọ́ọ̀gá ní mọ́mọ́ ṣe. Kọ̀dìmá àtàkà ọmọ. àwọn ọjọ́ kan ní àwọn àfọ àwa wọn ti kú lóòótọ́. Wà màmá àtàtì màkàrí màwọ́. orí pa wọn ò parẹ́ inú orí pa wọn làwa náà wà. Wà aṣọ́kọ́ ọmọ wà ó fi náà ṣe àmúwá tún. Wà aṣọ́kọ́ ọmọ wà ó fi náà ṣe àmúwá tún. àwọn sẹ́ẹ̀tì àwọn àfáà mi ti ń bẹ àwọn ń bẹ láyé wọ́n sì jọ bí pé wọn ò sí ti o nígbà àwọn ò rí nǹkan kan dé ọlọ́run sábà kí àwọn àfáà wa. Àmín. tọ́ àwa kí kábíyèsí ọba ẹnjìnìà His Royal Highness ẹnjìnìà Zikirullah Adédoyin Salisu Lámòdì tìlú Ìjẹ̀bú Ìṣíwọ̀ gbogbo ìlú tó bá wọ̀ láyé ọba abẹ̀lẹ̀ yẹn kọ́kọ́ kí torí alimọ̀lúkù zillullahi fil ardi àwọn ọba ní bòjì ọlọ́run fún ara ẹ̀ lórílẹ̀ ayé. àwọn àgbàlagbà ṣebí Yorùbá ni wá wọ́n á ní ewúrẹ́ tó bá wọlé tí ọba kágò ìdẹ̀ràn àmúso bágùtàn bá wọlé tí ọ̀kágò ìdẹ̀ràn àmúso ni ìtumọ̀ ẹ̀ nípa ẹ̀kọ́ ni pé agọ̀ ní mú yàn délùú kan má kí ọba tó ní lórí pé kí ni ọba ló ní ìlú ọba ló ní ilẹ̀ ọba lọ́ba lórí ohun gbogbo. Kábíyèsí awáyọ̀ǹda wọn àti lọ kí wọn sílé awáyọ̀ǹda wọn. tọ́ àwa kí ọ̀rọ̀ aláàfáà alábádébí àwa náà lọ́gàá fíìdì tọ̀dọ̀ tiwa alọ́gà nílẹ̀ ilé ní í ṣe bá ti wọnú ìlú yìí nígbà tá a kí kábíyèsí sọ fún ẹ wá níbo ni jíbì máa mú wa ẹjẹ́ mi lọ kí àwọn náà mọ́ làwọn náà ń bọ̀ lọ́dọ̀ wa ní a kí ọ̀gá wa nílẹ̀ yìí tí wọ́n jẹ́ àáfàá àgbà ìmáàmù àgbà fún gbogbo ìlú Ìṣíwọ̀ bàbá wa Chief Imam Muhammad Tajudeen Masoud Daramola a kí bàbá pé ahlan wa sahlan ẹ bá mú gíláàsì mi wá gbogbo nǹkan tí àfàyàn bá ṣe lè yẹn náà bọ̀rọ̀ ẹ bá mú gíláàsì bàbá fi gò sójú ẹjẹ́ mi lò fún gíláàsì ojú. ahlan wa sahlan billadina uhibbuhum. ọlọ́run jọ bá wa ṣe dáadáa fún àwọn táwa nífẹ̀ẹ́ sí. wà á wà dúró billahi sílẹ̀ aláyé. àwọn bàbá ìmáàmù afáàní kún ìmáàmà ìjà àlùkà wàlá takùn ìmọ̀nàúkà tí wọ́n bá yàn ẹnì kan jẹ lè máàmù bí wọ́n bá yàn ẹ̀ yé du lè máàmù. alábìkan mi sọ́ọ́
الصالحين سويتك àwa kí àwọn olùbẹ̀rù Ọlọ́run. بر الوجوه وزين كل الملايين. àwọn ni mọ́lẹ̀ tí ń tàn sí ìlú tí ọba sí ọlá wọn ni gbogbo ayé òkùnkùn ní ìbá wà. Allahu Akbar. a kí bàbá wa imam pé kọ́lọ̀ ń jẹ́ kí a rí bàbá pẹ́. Àmín. bàbá wa imam yìí ẹ pè wọ́n lórúkọ kan lẹ́ẹ̀kan. àrò kan mi lèmi fẹ́ sọ ibi òjò ẹ̀pẹ́ pè wọ́n lára kan bí. wọ́n wá ń jẹ olówó ṣebí tòun là ń ná. bàbá imam olówó wọ́n rò pé owó àwọn là ń ná. meanwhile owó ọwọ́ dẹ̀kọ́ là ń ná. ń bọ̀ gbogbo kan lè yan bí kéwú níwájú àgbàlagbà bàbá fi kò sójú ẹjẹ́ mi náà fi kò sójú. abáyọ̀ imam olówó ṣebí tòun là ń ná. orúkọ ńlá ni o. èrò àwọn olówó sí àwọn àfáà nìyẹn o. wọ́n rò pé bí ọba sí àwọn ó lè má sí àwa. wọ́n sì ti gbàgbé pé Ọlọ́run tó dẹnu ní bùnbùn ó ti ṣètò tí ó jẹ. bàbá wọ́n sọ pé bí ni ó pa yín nílé kéwú. wọ́n ní láyé ọ̀jẹ̀ wá nídìí wọn nígbà tó sì yá máa dábàdọ̀ rẹ̀ wá. ìjọ tẹ̀ ń gbà rú tẹ̀bí ń ra tíra ẹnìkan kò rí. wọ́n ní ẹ lọ wáṣẹ́ mi ṣe. wọ́n ní ẹ lọ wáṣẹ́ mi ṣe. wọ́n ní ẹ lọ sí bọ́gá. ẹ gbà rú ká tó ra tíra. àdúrà tíra. gbàyẹ sùkúkà nítorí mímọ̀. nítorí mímọ̀. Ọlọ́run wá dé ògbé kíkẹ́. Ọlọ́run wá kẹwàá nídìí Kùránì. ẹ̀san ló dé láyé ẹ̀ máa kára. àwa ń gba náírà à ń gba dọ́là. àwa náà wá ń lọ sí London à ń ra Amẹ́ríkà. àfolókè. àwa náà wá dẹni tó ń fò lókè. ẹ̀san ló dé ayé ẹ̀ máa kára. ẹ̀san ló dé ayé ẹ̀ máa kára. ẹ̀san ló dé kí wọ́n máa kára. mo fi yẹn kí bàbá imam. mo kí naibul imam imam Abdulwasi abẹ̀rù àgbà ni ó lolẹ̀ ipẹ́. kí wọn púpọ̀ pé wọ́n kó àlejò wa. wọ́n gbà wá tọwọ́ tẹsẹ̀ ọlọ́mọṣàbà kí. tọ́ mo kí alága ìjókòó tèní ọmọọba Bọ́lájí Ishaq ọlọ́ba mi kí. mo kí ìyá wa tí wọ́n jẹ́ alága obìnrin alájà Shakira àtàmàkẹ́ ilé labóyè ọlọ́mọṣàbà mi kí yín o láti obìnrin ọlọ́run. mo kí ẹnjìnìà Abdulrahman Adeleke Hasan lọ́nba kí. Alhaji Ridwan Yomi Bádéjọ mo kí yín o ọlọ́mọṣàbà mi kí ọlọ́tòbí ọlọ́run ọlọ́láhìláhìlá. torí lè ní mo ti sọ náà àdúrà la fẹ́ ṣe bàbá imam. àdúrà ni. àdúrà la ṣe lè ní. ìyá Taiba Denopo níbọ̀ làwa àti màmá fún ọjọ́ gbọ́rọ̀ láfijọ́ ń gbé nínú ìkan náà ní vestiri lẹ́kọ̀ọ́. Ọlọ́run ṣàjẹ́ kárí màmá pẹ́. àmín. bí màmá ti ń ṣe gbogbo gbà nìyẹn sí wa. tọ́ mo wá kí gbogbo Isiwo Club látòkè délẹ̀ pé wọ́n kú àlejò Al-Qur'an. Honorable Àṣekún mo kí wọn o. Honorable Kẹ́hìndé Àṣekún ẹ káàbọ̀ sórí ètò àdúrà Yorùbá. mo kí gbogbo Isiwo Club pé ètò ẹ̀yìn rí gbé dání yìí abayín dúpẹ́ fọ́lọ́run lórí ẹ̀. Al-Qur'an ilẹ̀ ń gbà láàyè ní gbogbo ọdọọdún. Ọlọ́run ọdún lọ́jọ́ ìní kò ní yọ bẹ́ẹ̀ kúrò lọ́rọ̀ yín o. Ọlá ànábì ànábì. My darling brother Honorable Kẹ́hìndé Àṣekún. kódà bó lọ ẹni ìwé àsíbẹ̀síbẹ̀ alára fámi ṣe ni. lábẹ́ bó ti rù kórí èmi mo ìmú lọ́mọ́kà. lẹ́yìn tá a ti kí owó Isiwo Club a kí chairman wa. mo dá orin kan ní ọ̀dọ̀ kábíyèsí sìn mo ní ìlú táwọn ọmọ bá
abọ́bàdé bẹ̀rẹ̀ ìlú táwọn àjòyè àbòyè débẹ̀ ìṣíwọ̀ táwọn máa wá rí òun wà débẹ̀ ta ló mú wa débẹ̀ Àjílà tí yóò ló pín wá débẹ̀. Abdul-Latifi Chief Abdul-Latifi ọmọ Kẹ́hìndé Yusuf tí wọ́n jẹ́ Bọ́bagúnwà ìlú Ìṣíwọ̀. Mashallah ankiyo awayọ̀ǹda yín àwọn ni current chairman Isiwo Club àwọn náà mú wa débi. ọmọ fọdílù lè àríjà ìlà àríjà ló ha. Mama fọdílù lè àríjà ìlà àríjà ló ha. Ilá fàlà fọdílù lè tú ibi alátú ibi. Ilá fàlà fọdílù lè tú ibi alátú ibi. Èèyàn náà ní jẹ́ ìlú. Mo sọ̀rọ̀ ẹ̀ láàfin kábíyèsí ń sìn. Èèyàn ni wọ́n fi ń pe ìlú nílùú torí pé gbogbo ẹ̀yin tẹ́ jáde láti ìlú yìí ẹ dá ẹ dé èèyàn nú ayé ìlàwọ̀ èèyàn fi ń mọ ìlú Ìṣíwọ̀ ọmọ bọ́lẹ̀ pé ọmọ Ìṣíwọ̀ ni èèyàn ní gbajúmọ̀ èèyàn ní ọ̀wá kó gbajúmọ̀ bá lu èèyàn ọmọ bọ́lẹ̀ nígbà tó bá rí lágbájá pé ọmọ ìlú ẹ̀ lẹ pé ọmọ Ìṣíwọ̀ ni ẹni tí ò gbọ́ Ìṣíwọ̀ rí ara gbọ́ ń gbà yẹn èèyàn ní kó iyì bàlú torí kò sí yàtọ̀ láàrin kéèyàn bu yẹ̀pẹ̀ ní Ìṣíwọ̀ ń sìn kọ́ wá dé kókó tó bu yẹ̀pẹ̀ míì kọ́ wá sọ fún yẹ̀pẹ̀ pé yẹ̀pẹ̀ Ìṣíwọ̀ dànù méjèèjì kò sí yàtọ̀ nu yẹ̀pẹ̀ èèyàn ní kó iyì bàlú gbogbo ẹ̀yin tẹ́ kó iyì bàlú Ìṣíwọ̀ àpọ̀lọ́ Ọlọ́run bẹ́ẹ̀ náà Ọlọ́run má gba yìí lára yín. Àmín. lẹ́yìn eléyìí gẹ́gẹ́ mo sọ bàbá imam àdúrà láṣẹ ní ọdún yìí ṣùgbọ́n tá a fún mi sọ gan wa náà wá púpọ̀ ni pé kí ni pàtàkì àdúrà. kábíyèsí ọba Zikirullah Adébóyè Sálísù wọ́n wọlé sí wa láàrin. A kí àwọn bàbá wa ọba alámọ̀dí ti bí Ìṣíwọ̀ ọba wa bàbá wa ẹnjìnìá Zikirullah Adébóyè Sálísù ọmọ pẹ̀tù àdó ọmọ pẹ̀tù àràmàsà ọmọ olóko láwọ̀ òbí ọmọ olóbi wọ́wọ́ ti rí wọ́ ọmọ olóbi òwò ti rí wọ̀ ọmọ alẹ́lẹ̀ ńlá tó fi bẹ́rú tó fi bẹ́ mọ́. bẹ́ẹ̀ ni dàrí wọ́n máa kábíyèsí o ọba rìn ilẹ̀ mìtìtì à ń kí àwọn bàbá wa His Royal Highness Engineer Zikirullah Adédoyin Sálísù àti àwọn ọ̀yá wa olórí Sálísù yèyélú àti gbogbo olùṣíwọ̀ lápapọ̀ à ń kí wọn káàbọ̀ sí Ramadan ti ọdún yìí 1444 ti Hijra à ń kí àwọn bàbá náà ìgbé kábíyèsí o ọba rìn ilẹ̀ mìtìtì ọmọ pẹ̀tù àdó ọmọ pẹ̀tù àràmàsà ọmọ olóko láwọ̀ òbí ọmọ olóbi wọ́wọ́ ti rí wọ́ ọmọ olóbi wọ́wọ́ ti rí wọ́ èyí rẹ̀ bá ṣàánú ẹni tí ó mọ́wọ́ rẹ̀ wọ ẹni èyí rẹ̀ bá ní ṣàánú ẹni tí ó mọ́wọ́ rí gbọ́ ẹran burúkú oró mú jẹ ọmọ ẹlẹ́lẹ̀ ńlá Ìṣíwọ̀ ó fi bẹ́rú ó fi bọ́ ọmọ ó fi bọ́ lórí láwọ̀ fi ọba ọmọ pẹ̀tù àràmàsà tààrà ní rẹ̀ àmàsà kó fọwọ́ rà náà wò kó wò bóyá ọjọ́ ni bí òjò ni kábíyèsí o. Mashallah tabarakallah Yorùbá ni wá bá ìjà àfáà jù bẹ́ẹ̀ lọ ọlọ́mọ gbogbo ṣe wá Yorùbá bàbá wa náìbùlì máa ìgbákejì ìmọ̀ gbogbo lẹ́yìn àwọn náà kí ọba kábíyèsí náà kí wọn fún wa yẹn ní mẹ́sàn-án mẹ́wàá gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tábà ẹlòmíì ó lè ní wọ́n ń pọ̀fọ̀ ó lè ní tó yẹ káàfọ́ máa kìyàn nírú bẹ́ẹ̀ àìnílẹ̀ akáyè ní yọyín lẹ́nu Yorùbá ni wá adẹ̀ ní culture
so culture wa ọ̀dẹ̀ tako Islam. Mo dúpẹ́ fún naibul imam Imam Abdulwasi abẹ̀rù àgbà àbájọ ẹrú orúkọ jẹ́ abẹ̀rù àgbà ní òdòdó ìpẹ́. Bàbá ìmáàmù tún ara ẹ̀ nìyẹn káyọ̀ lè mọ̀ pé al-muluku zillullahi fil ardi. Kábíyèsí àwa náà kí í. Bàbá ìmáàmù dìde wọ́n wá kí kábíyèsí. Àwọn jọmọ́ wa náà kí kábíyèsí. Àwọn jọmọ́ Isbullahi látòkè délẹ̀ látèkó àwọn náà wá kí kábíyèsí bàbá. Àwọn jọmọ́ tèmi náà wá kí yìí o. Kábíyèsí o. Kábíyèsí o. Bàbá ti kí ìjọmọ́ náà. À ń fọgbọ́n díẹ̀díẹ̀ tẹsẹ̀ dé kábíyèsí náà ni ká tó wọnú ọ̀rọ̀. Akíyàwó tí wọ́n jẹ́ ìyàwó olórí Adéṣọlá Sálísù Yèyélúwà Ìjẹ̀bú Isiwo tí wọ́n á jẹ́ Royal Mother of Isiwo Club. A'udhu billahi minash shaitanir rajim. Kí ni pàtàkì àdúrà nínú Islam? Bismillahirrahmanirrahim. Gbogbo àwọn past Chairman Isiwo Club mo kí yín o. Ọlọ́run bá sábà kí yín. Ẹ̀yẹ̀pẹ̀ yìí tẹ́ gbé tẹ́ ti lò kẹ́ tó wá gbé lẹ̀ fún. Lárúdà wọ́n tún wá. Bàbá bẹ́ẹ̀ yìí náà ṣe ọlọ́mọṣà fóònù náà láṣeyọrí mẹ́. Ọlọ́run lọ́dọ̀ Ọlọ́run. Walladhina yad'una min dunihi la yastajibuna lahum bi shay'in la kabasiti kaffayhi ilal ma'i. Àdúà liyabuluga fáwù wa ma huwa bibalighi wa ma du'aul kafirina illa fi dalal. Kí ni wọ́n ń pè ládùúà? Ẹ̀yọ́ bá yìí tẹ́ bá ní ká yẹ fi gbogbo ara kéwú àní rọ́nà lọ. Àdúà kí ni jẹ́ bẹ́ẹ̀? Tọ́rọ àwọn kan ní kádàrá ti dúró, wọ́n ní kádàrá ti gbẹ. Adẹ̀ká lóòótọ́ nú àdísì kan pé rúfi àtìlẹ̀ àkìlẹ̀ wàjá fati suhuf. Wọ́n ní wọ́n ti gbé gègé kúrò, ìdí wọ́n dẹ̀ kọ́ bẹ̀ náà ti gbẹ. Ó túmọ̀ sí pé kádàrá ṣe kí ni kádàrá ti dúró, so tá a bá ti kọ̀yàn pé olórí burúkú ni tó ti wà ń bẹ̀ bẹ́ẹ̀, ó túmọ̀ sí pé olórí burúkú yẹn náà ni ó yà tóra àtò ayé ẹ̀. Tá a bá ti kọ̀yàn sí pé olòṣì ni, ó túmọ̀ sí pé olòṣì náà ni ó yà tóra. Ṣé bẹ́ẹ̀ ni? Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni kí ni ìwúlò àdúrà ń gbà yẹn? Ìlànà bìbí wa sọ pé la yaruddul qada'a illa du'a. Kí ni kan ò ní lè yí kádàrá padà? Àfàdúà. Ó ń túmọ̀ sí wípé lóòótọ́ kádàrá ń bẹ, àmọ́ àdúà lágbára ju kádàrá lọ. Lóòótọ́ kádàrá ń bẹ, àmọ́ àdúà ó lágbára ju kádàrá lọ. Ìtó jẹ́ kádùá lágbára ju kádàrá lọ ni wípé Ọlọ́run fún ara ọba tí ó ṣe kádàrá, òun náà ló ṣe àdúà. Ó wá sọ nínú àdúrà yìí pé ad'uuni ní astajibu lakum. Ẹ pè mí màá dáhùn. Tí kádàrá bá ti dúró kí lọ́rẹ́ ní ká pé òun fún mẹ́gẹ́. Wa iza salaka ibadi anni. Torí ẹ̀ ẹ jẹ́ ká gbọ́ kéwúyé kádẹ̀ ká mọ tó ń ta fẹ́ máa sọ fáwọn èèyàn. Ọlọ́run tó wá sọ fún pé ìwọ Muhammad iza salaka ibadi anni. Táwọn èèyàn bá béèrè nípa èmi Ọlọ́run lọ́wọ́ rẹ̀. Fa inni qaribun. Kó tó di pé àwọn èèyàn dẹ̀ lọ béèrè nǹkan ló wà nẹ́bí lọ́lọ́run ti máa ń fún ní Sallallahu alaihi wasallam. pre-information about it. Wọ́n wá lọ bá nẹ́bí lóòótọ́. Wọ́n ní Ọlọ́run tó tẹ̀ ń sọ pé yọkan ni. Bí ẹ bá pé wọ́n bí abó ti yà. A ní Ọlọ́run 365 tá à ń bọ̀ lójoojúmọ́ bùkátà wo tí ì bí yá. Ọwọ́ à ń sọ pé Ọlọ́run kan ṣoṣo ni ká máa ṣe kí ni. Fa inni qaribun. Torí àwọn ará Mọ́kà ìjọ náà lọ́hùn, òòṣà tí wọ́n ń bọ 365 ní tí wọ́n bá bọ lẹ́ni ọkọ ni wọ́n bọ lọ́la, ètò wọn bọ lọ́la kọ́ ni wọ́n bọ lọ́tùla. Láàtà, Mànáàtà, Ùzá, Ùbálì, bẹ́ẹ̀ ni àyẹ̀sọ́ lórúkọ lójú títí. Wọ́n ní bùkátà àwọn ò tí ì bí yá.
o tún wá ń sọ pé ọlọ́run ẹyọ kan ṣoṣo ní ká máa pè wọ́n wá lọ bá àpọ́dà ọlọ́run tó tiẹ̀ ń sọ yìí àkọ́rí ìbùnú náà dìhí àǹbá ìdùnnú náà jìhì ṣé ọlọ́run yẹn ọba tó súnmọ́ ni ká máa pè jẹ́jẹ́ àbójìnà ká máa pariwo pé ọlọ́run o. ìní èsì rèé tí wọ́n bá ti béèrè bẹ́ẹ̀ sọ fún wọn pé ìní kọ̀rí ìbùn èmi ọlọ́run mo súnmọ́ oníkálukú yín ju iṣan ọrùn yín lọ. òjì ìbùdó àwọn tàn dá ẹgbọ́ kéwù yẹn jẹ́ àjọ wò dáadáa abẹ́ mọ́ bẹ́ẹ̀ ti kọ́ wa. òjì ìbù ọlọ́run ni mo máa ń jẹ́ pé dáwọ́tà ìpè dáì ẹni tó bá pè mí dáàmì kó tó o bá pe ọlọ́run dá sọ́rọ̀ ẹ ọlọ́run lè máa wé ẹran aláwọ̀ palẹ̀ ọlọ́run ẹ̀wọ̀n dọ́tà yìí bá ń ṣàárẹ̀ alayhi salatu wassalam gbogbo ọdún méje oṣù méje ló fi sàárẹ̀ ẹ̀rọ ní àwọn tíra tòsí ń bí ọdún mẹ́tàdínlógún àti oṣù méje ni àyùbá ló fi sàárẹ̀. wà á yóòbá ìsìnàdà rabbahu wà ní màsánì àdúró ṣe ìtọ́nù inú sí ké. àwẹ̀ ní ṣe yín kò ṣe yìí náà ẹ má dàpọ̀ mọ́ra wọn. ìní ó ní wà á yóòbá ìsìnàdà rabbahu àní màsánì àṣà ìtọ́nù inú sí bí wàzà àyè kan nìyẹn ìbomi ò ní wà á yóòbá ìsìnàdà rabbahu àní màsánì àdúró máa ń ta àràmọ́rọ́ mi. ó ní wà àyùbá ọlọ́run ìwọ Muhammad gbogbo ẹ tó bá lọ́wọ́ ní pè mí bá ń rán wọn létí àyùbá nígbà tó sick gbogbo nǹkan ló kò sí táyùbá ò ní àkọọ́lẹ̀ sọ fún wa pé 100 ni ìyàwó tí àyùbá ní torí gbogbo ìgbà yẹn kò tí ì sófin ìyàwó 4 torí akọ́tí rẹ́rìn pé 100 lèmi wá fẹ́ bí eré àmọ́ bẹ̀rẹ̀ ní ẹ̀ rárá o ìgbà yẹn kò tí ì sí òfin ìyàwó 4 la gbọ́dọ̀ fẹ́ ó wá fẹ́ ìyàwó ó bímọ àárẹ̀ ìwádé àyùbá gẹ́gẹ́ bí ànábì ọlọ́run tó ní mọ́nì ó wá wò pé ṣe bọ́lọ́run rí o my former chairman nǹkan kò ní ṣe bẹ́ẹ̀ tí ń farabalẹ̀ tẹ́ ń gbádùn ọ̀rọ̀ yìí yẹn ọlọ́run ó bá ń farabalẹ̀ ṣe yín lórí. rántí àyùbá yìí ọlọ́run ṣùgbọ́n ọlọ́run rí o ọwọ́ àwọn wò gbogbo àárẹ̀ ìbẹ̀rẹ̀ ó lo oògùn kò sán gbogbo nǹkan ni wọ́n lò kò sán ṣe é dẹ̀ mọ̀ pé ọwọ́ epo lọ́mọ aráyé gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí lọ olówó ni àyùbá ọgbà ẹran ọgbà màálù gbogbo ẹ lọ ọbẹ̀ sí lọ tán ẹ dákun nínú ìyàwó 199 sì lọ. obìnrin àfààní fàálàm ananisa àṣẹ àbùmọ̀ ìsára àti láyé àṣà yìí náà wà láyé síbìrì náà ní ọdún mi ẹbí ò ní túmọ̀ ẹ̀ nílùú ìṣíwọ̀ yìí ògbólóhùn orin yẹn kì í ṣèṣíwọ̀ ní ti túmọ̀ ẹ̀ torí pé kí ni ìtí ìfìdí túmọ̀ ẹ̀ ni pé àwọn ìyá tí wọ́n rán mi lé ké omi ọ̀hà mi kí wọ́n á túmọ̀ orin tí ó máa bá obìnrin wí ìran kì í ṣe bí. tán Ramata nìkan ló ṣẹ́kù nínú ìyàwó 199 lọ ó wá kù Ramata nìkan. Àyùbá sì ń sọ síbẹ̀síbẹ̀ ó sì ń ṣe ìmánì ọlọ́run ìjọba ọlọ́run rí ọlọ́run wò pé ọmọ iye tí mò ń wò èmi tó tí ẹ̀ nìkan lọ́rùn pé mò ń ní máa wò ṣẹ́ríbọ̀ yá Àyùbá ṣàárẹ̀ débi pé gbogbo fúlẹ̀ṣì ara ẹ̀ kò sí fúlẹ̀ṣì lára ẹ̀ mọ́ ó wá kù egungun nìkan. Àwọn kòkòrò wá bẹ̀rẹ̀ sí ní fi ara ẹ̀ wọ́n wá fi ṣe ilé wọn ò rí nǹkan jẹ lára Àyùbá mọ́ wọ́n wá fò lọ wọ́n lọ jẹun níta wọ́n wá fi inú ọ̀rá rẹ̀ ṣe ilé àwọn wá sùn lé lálẹ́ Allahu Akbar. Ìmí ó tún wá wọ yàrá yóò wọ bòmí Àyùbá ó tún wọ ọkùnrin náà ibi tó yẹ kó wọ̀ kọ́ yẹn yóò tún wọnú bòmí Allahu Akbar. Bẹ́ẹ̀ lọ́lọ́run wo Àyùbá gbọ̀yà. Síbẹ̀síbẹ̀ àwọn èèyàn nǹkan kò tí ì ṣe ó ṣe la ilaha illallah la ilaha illallah la ilaha illallah ọlọ́run wò pé títí mo ní ìdíkọ́ ló ń ṣe kó o tó fọ̀ mí mọ́ tẹ́lẹ̀ bọ́ ọ bá fọ̀ mí mọ́ àràkún laṣọ eréko ni o ní tí mo gbọ̀ ya bẹ́ẹ̀ Jibril lọ́wọ́ lọ gbé sí Àyùbá létí pé bí ọlọ́run sì ti ń ṣe o kì í ṣe pé kò rí
ó fẹ́ kó ọ̀rọ̀ rẹ̀ tó sọ pé ìzáàsà aláka ìbáàdì àní bí wọ́n bá béèrè nípa mi lọ́wọ́ rẹ̀ sọ fún wọn pé ìní ìkọ̀rí ìbò mo súnmọ́ yín ùjíìbù dáwọ́tọ̀ dáì mo máa ń dá àwọn ẹni tó bá pè mí ní dáì ẹni tó bá pè mí ni mò ń dá lóhùn. Ayúbà ní Kùránì wá sọ pé wà Ayúbà ẹran tí Ayúbà ìsìn náà dá àárọ̀ bá o nígbà tó pe Ọlọ́run ọba rẹ̀ róróró pé àní mọ́sàdìyàjò ìnira bá mi o Ọlọ́run wà ń ta ààrẹ àmọ́ ọ̀rọ̀ èmi. Ìwọ sì lọ́ba tó lè ṣèdẹ̀kùn fún yàn Ọlọ́run ni ń gbọ́dọ̀ sí tẹ́lẹ̀. Now you are talking. Ó ti pè mí náà nísìnyí Ọlọ́run ní fásitàjábì náà làwọn àwọn Ọlọ́run mélòó ni wọ́n rí ẹni fásitàjábì Ọlọ́run lu ọlá fásitàjábì náà làwọn fásitàjábì náà làwọn ó ní àwa dà ló. bàtà sáfúnà máa bí mi dórí. àwa kàǹtì nílára yẹn àárẹ̀ yẹn ká kú ò. wàá tẹ iná wù. wọ́n tún dá padà fún àwọn tó ti sọnù. wà mí sí làwọn máa wò rámọ́tà mi ní ìdìnnà wọ́n sì kíra ẹ̀dá àbìdì. Ọlọ́run ní bí mo ti máa ń ṣe nìyẹn fún àwọn tó bá pè mí sọ̀rọ̀ wọn. ó túmọ̀ sí pé Ọlọ́run tí ó yọ pé kádàrá lè wà lóòótọ́ ṣùgbọ́n tó o bá ṣàdúrà ṣé bẹ́ẹ̀ mi ni mo kọ kádàrá èmi náà mo lè yí padà. Ní Kùránì bí wá sọ pé yamuhu Allahu ma yasha'u wa yusibitu wa indahu ummul kitab. Ọlọ́run ní ìyá tí èmi Ọlọ́run yamuhu Allahu ma yasha'u. Mo lè ti kọ kálẹ̀ fún yẹn tẹ́lẹ̀ kí n dẹ̀ parẹ́ torí pé kí ni ìyá tíra ọwọ́ mi lọ́wọ́ ètò wà lọ́wọ́ àwọn mọ̀lẹ́kà tí wọ́n gbé dání ẹ̀ duplicate ni. Lóòótọ́ wọn kọ síbẹ̀ pé lágbájá yìí 20 ọdún ni ó lò láyé ìyẹn làwọn mọ̀lẹ́kà ń gbé káàkiri àwọn pè ìyẹn náà gbé dání. àánú ìyẹn ti bẹ èmi Ọlọ́run mo ti wá gbọ́ mo ti sọ di 80 years fún nílọ́dọ̀ mi tó bá di 20 years mọ̀lẹ́kà ti ń pààyàn wà máa wáyé kiri yọ máa wá lọ́dọ̀ ẹ̀ pé ọ̀wá ní rọ́nà tí ó fi mẹ́mi yẹ tí ọba rọ́nà tí ó fi mẹ́mi yẹ yóò ṣe wá dojúkọ lọ́wọ́ Ọlọ́run ni àmọ́ ti yí padà lọ́dọ̀ mi ó ti bẹ̀ mí bíbẹ̀ tó bẹ̀ ọ̀rọ̀ yìí dàbí ọ̀rọ̀ pé ìwọ náà fi ọmọ sí ṣọ́ọ̀bù ó wá sọ fún pé ìwé yìí ọjà yìí o 5,000 ní kó máa bẹ́ẹ̀ ta ṣé ẹ mọ̀ pé kò sí ni bí èèyàn gbúdẹ kò sí bí èèyàn ṣe fẹ́ ọmọ ẹ ò ní personal discretion lórí ọjà yẹn pé ẹ̀ẹ́dẹ̀ ta ọ̀yà ẹ̀mú 4-5 wá ṣùgbọ́n wo tó ní ṣọ́ọ̀bù ìwọ náà jókòó ní ṣọ́ọ̀bù ńjọ́ yẹn ọmọ yẹn wá ń dáhùn èèyàn kan náà 5,000 ní dálẹ̀ àwọn èèyàn mélòó lẹ fẹ́ ọwọ́ ni ìró èèyàn 10 la fẹ́ 5,000 ìyá tó ní ṣọ́ọ̀bù lè sọ pé ọjà tó bá jẹ́ èèyàn 10 ẹ wá mú ní 4-4-5 kí ọmọ tó gbà ní ṣọ́ọ̀bù wá ní ẹṣẹ́ máa tà 4-5 ṣé ó kò ní ibi ṣé mi àti ẹjọ́ lọ China ó ti lo discretion ẹ̀ nìyẹn bẹ́ẹ̀ ni Ọlọ́run àtàwọn màláíkà pẹ̀lú kádàrá tá a ní wọ́n kọ kalẹ̀ yìí Ọlọ́run ni yamuhu Allahu ma yasha mo máa ń gbàjẹ́ lòmíì rẹ máa ń pa nǹkan rẹ́bẹ́ lòmíì wọ́n yóò sì bìtù mo dẹ̀ lé bíta lòmíì rinlẹ̀. wà á ìdá ummul kitab torí pé kí ni tíra gangan ìyá the ledger the big ledger original ledger is with me ọ̀dọ̀ èmi Ọlọ́run nìyẹn wà duplicate lọ́wọ́ àwọn màláíkà ẹ̀ Ayúbà bá rí kí ni Ayúbà bá gbádùn ẹ tó wá wo ẹ̀kọ́ tí mo fẹ́ ká kọ́ ń bẹ̀ nìyẹn torí àwọn onígbàrọ̀ gudu ìmọ̀ tí àwọn alákatakítí tí wọ́n tún ti fẹ́ da nǹkan rú mọ́ àwọn èèyàn lọ́wọ́ bẹ́ẹ̀ gbọ́dọ̀ lórí bá ń fọ yín ẹ̀ gbọ́dọ̀ lo oògùn ibi òkè ẹ̀ má lóògùn wọ́n ti bẹ̀rẹ̀ náà fi bẹ́ẹ̀ gbọ́dọ̀ mú ọ̀tú gbogbo àwọn olòṣì yìí ọ̀tú ni wọ́n mú dàgbà o àwọn bàbá wọn ọ̀tú ni wọ́n sọ fún wọn mú dàgbà ẹ wá wo nǹkan Ọlọ́run nítorí tí Ọlọ́run wá bẹ́ẹ̀ sọ pé káyùbá ó gbádùn bí tí wọ́n ń lọ nìyẹn ṣé Ọlọ́run kò lè sọ pé Àyùbá yá dìde lẹ̀ àmọ́ wọn fẹ́ kọ́ ẹlẹ́kọ̀ọ́ pé tí nǹkan bá ṣe yẹ̀yẹ́ lo oògùn sí ni. òrìkúndí bírí jìlíkà. Ọlọ́run wá ní Àyùbá lórí ibi tó sùn sí náà Ọlọ́run ní òrìkúndí bírí jìlíkà. àgbà mùkítà sàlùm bàrídò àṣàrọ̀bẹ̀. Ọlọ́run ní ẹsẹ̀ ọ̀tún rẹ̀ gìgísẹ̀ ẹ̀ bó ṣe sùn yẹn náà máa fi gbolẹ̀ omi tó lọ́wọ́rọ́ kan jáde ń bẹ̀
ẹsẹ̀ òsì rẹ̀ yẹ gìgísẹ̀ ẹ máa fi bolẹ̀ omi tútù ó jáde bẹ̀ mú kan kó fi kan sára. ìkan kíkan jẹ́ àbùwẹ̀ kíkan jẹ́ àbùmú tó o bá ṣe bẹ́ẹ̀ Àyùbá dẹ̀ ṣe bẹ́ẹ̀ àti egungun ààrẹ àti etí ò lẹ́rìn lára mọ́ gbogbo ẹ̀ ìsọdílẹ̀ kan náà. ẹ̀kọ́ ọbẹ̀ ni bí Ọlọ́run lè sọ pé kó dìde kó dẹ̀ máa gbádùn àmọ́ fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ pé tí nǹkan bá ń ṣe é lo oògùn sí bí nǹkan bá ṣe é tó lo oògùn bọ́ ọba kú gífà ló kú sí. ẹ tún wá wọ Ọlọ́run mọ tó máa fẹnu rẹ sọ pẹ̀lú àdéhùn. ọmọ Babọ́lájí Saka ṣé ẹ ti kọ ṣẹ́ẹ̀kì wálẹ̀ kẹ́gbó lọ orí gbogbo ń tẹ̀ torí tẹ̀ rú àyè. ọmọọba àdúrà yẹn gbà. Atasau bidua watasidari wa ma tadiri bima sana'adwa. ọmọọba si amole ẹ tó lẹ́kàn wò ẹ wo látúntì malake ẹ wo fọ́tò ẹ tó lọ. amadu walele amade kidawo ẹ wo ẹ máa wo fọ́tò. walele amade ẹ máa wo ìṣe ọlọ́ọ̀dún lọ lọ́wọ́ ni èbúté mẹ́ta láàrin èbúté mẹ́ta lọ́lọ́ọ̀dún. látàdá rọ̀dáka nítorí ní ṣìbáraka ìdá òdáwà o nítorí ní ṣìbáraka ìdá òdáwà. ẹ ti rí àdúrà nígbà àṣebàgbára kọ́ kìràkìtà ẹ̀dá kò pé kórí ṣe bó ti hùn kò lè tó fọmọ ènìyàn tàládúrà àbáyọ láàrin wọn kò bàbá tán wọn bí pàdé lẹ́kùn. níbi tá a dé. ibi tá a dé bàbá tàlẹ́ bẹ́ẹ̀ lò mọ́tàlá. tọ́ ìdàbẹ́ fọyọ́ ń bẹ̀ ni wípé Ọlọ́run yìí ń sọ fún wa wípé òun Ọlọ́run tí jẹ́ ìpè ẹni tó bá pe òun nìyẹn ẹ má fà ikú alẹ́. ìwà àtàdá ìdáadá ni. ibi tí mo fẹ́ lọ nìyẹn kò sí nǹkan tó lè yí kádàrá padà tó jàdúrà lọ tí ò bá síbẹ̀ ni kò ní í sílẹ̀ Lailatul Qadri. iná Ọlọ́run wá ń sọ pé àzàlìlà òfin Lailatul Qadri. ó ní Kùránì yẹn gẹ́gẹ́ òun sọ̀kalẹ̀ lálẹ́ òru kádàrá. òru kádàrá yìí èmi Ọlọ́run fẹ́ máa ń tún kádàrá ayé tò. Lailatul Qadri Ọlọ́run khairun min alfi shahr. orúkọ tó yẹ pé ẹ̀sìn tẹ́ ẹ bá ṣe ń bẹ̀ ó lóore ju ẹ̀sìn tẹ́ ẹ fi 1000 months ṣe 83 years ni. tatanazalul malaikatu wa ruhu fiha. ẹ wá ẹ tún wá pa ẹ lọ ẹ ìbẹ̀rẹ̀ Suratu Duhan. ìbẹ̀rẹ̀ Suratu Duhan. kí ẹ lè má padà ìgbé Ọlọ́run máa ń yí kádàrá padà. Inna anzalnahu fi laylatin mubarakatin inna kunna munzirin fiha yufraqu kullu amrin hakim amran min indina inna kunna mursilin. Ọlọ́run ní nínú òru yẹn yufraqu fiha kullu amrin hakim. ó máa ń yẹ alámọ̀rí àwọn èèyàn máa wá bẹ̀rẹ̀ sí tọ́ ọ̀bọ̀ olórí ibú lélẹ́yìí tẹ́lẹ̀ àmọ́ ó ti pọ̀ ní àdúrà ju bó ti yẹ lọ ẹ wò ó bá ń sọ́dọ̀ lórí ire ẹ dé ìtẹ́lẹ̀ ẹ̀mí kúkúrú la gbọ́ fún ṣùgbọ́n kò fi mí lẹ̀ ẹ bá mi sọ ní ẹlẹ́mìí gígùn èmi Ọlọ́run ń yí padà yufraqu kullu amrin hakim. Ọlọ́run níbẹ̀ ni mo ti máa ń yanjú àlámọ̀rí gbogbo ayé. wọ́n sọ pé wọ́n ní tàdúrà bá jáde lẹ́nu aládùá yàrá ila sama yóò máa gòkè lọ sọ́mà yóò máa lọ lé. yóò wá lọ pàdé kádàrá bú tó fẹ́ ṣẹlẹ̀ síyàn yàtúntàtú láàánì wọ́n máa gbọ̀ sí ẹ̀jà wọ́n wọ̀ yájà. tí aládùá bá wá lè ṣe sàárà pẹ̀lú ẹ̀
kádàrá bú kádàrá àdúrà yẹn wà la kádàrá bú mọ́lẹ̀ àwọn èèyàn wọ́n wá sọ fún pé ọpẹ́ lọ yọ ó sì kù ní ẹ̀kọ́ lọ́wọ́ yọ èèyàn kò fẹ́ yọ ni àdúrà nìkan ló lè ṣe. Amaduwa ẹ̀rádùá. Wà á wá sẹ́yìn fún làálì. Ó gbọ́dọ̀ ní dàbẹ́ni tó ní. Wà á sọ dákọ̀tún ìfòsùn mi jẹ̀mí ìṣàdá ìdí. Sàárà tó wọ́n ń wò tó ń fojú kọ́mọ̀ nìyẹn. Sàárà tó ń wò yẹn. Sàárà máa ń yí kádàrá padà. Jẹ́ tó sọ fún ẹ. Arákùnrin kan ibi láàbì tì sí ní ẹ̀rọ bá. Arákùnrin yẹn ń bọ̀ ní ọmọdé ni. Ọwá ń kọjá lọ níwájú ibi táti nábì jókòó sí báyìí. Sallallahu ala Muhammad. Pẹ̀lú àjọmọ́ ṣáàdẹ̀ fún ànábì ní ojú inú. Ànábì wọn sọ fún àjọmọ́ pé ọmọ tí ń lọ kò ní padà wálé o. Ọmọ tí ń lọ yìí kò ní darí o. Ọmọ yẹn kúrú ọmọ kékeré. Ọmọ yẹn bá lọ. Nígbà tó pẹ́ ọmọ yẹn bá tún padà bọ̀. Ó wá ru igi, ó ti ru igi tó lọ gbé lóko olùsórí. Àwọn ìjọba wọn bí lọ́wọ́ àdàbí ilé ẹ̀sọ́ nǹkan bá bàdí bẹ́ẹ̀ ọmọ yìí máa ní tó ló máa ń bọ̀ yìí nígbà ní bàtà ọmọ yẹn wá dé àdàbí ni kò sọ kalẹ̀ kò sọ igi orí ẹ̀ kalẹ̀ nígbà tí wọ́n sọ igi kalẹ̀ lórí ọmọ yìí tí wọ́n tú igi wọ́n wá bá ètò ọ̀ká kan tó kọ́ báyìí ètò yẹn dúró báyìí àmọ́ ètò yẹn mọ́sà wá kún ní ẹnu ẹ̀ bẹ́ẹ̀ lọ́mọ́sà yẹn mi lọ́nà àdàbí wọn bẹ̀rẹ̀ ọmọ ẹ̀ pé kí ló ṣe lé nígbà tó ń lo oko kí ló ṣẹlẹ̀ ọmọ yẹn ọ̀rọ̀ tí ó ní bàbá mi fún mi ní owó oúnjẹ mi mo yà ní ibìkan mo wá ra mọ́sà 20 naira lápèjúwe mo wá fi ṣe sàárà fáwọn oníbàárà tí wọ́n wà níbẹ̀ ní mọ́sà tọ́ ra ṣẹ́ ní gbogbo ọmọ yẹn ọmọ kóun ti di ejò mọ́ igi pé ejò wà bí igi bí ejò bá ti gbé pé kò wọ́n ṣá lórí jẹ báyìí àwọn mọ̀lẹ́kọ̀ọ́ ju mọ́sà kan ní mọ́sà tó fi ṣe sàárà wọ́n jù sí lẹ́nu bó bá ti jẹ̀yẹ tó gbé mi tó ní kó o tún ṣe báyìí wọ́n tún ju mọ́sà sí lẹ́nu mọ́sà yẹn náà bá lẹ́nu ejò yìí nígbà tí wọ́n ní kí wọ́n sọ ejò orí ọmọ ìkalẹ̀ ó túmọ̀ sí pé ikú tọmọ yẹn ìbá kú ń dọ̀ yẹn sàárà tó ṣe. wàá sọdá kọ́tàn ìfòsàn mi jẹ̀mí ìṣàdá. Sàárà máa ń di aburú tó bá fẹ́ ṣẹlẹ̀ sí yàn àdúrà máa ń yí nǹkan padà tó lè ṣẹlẹ̀ sí yàn àdúrà máa ń yí padà ilà àwọn bàbá wa torí gbogbo nǹkan wọn máa kọ̀ndẹ́mù àwọn bàbá wọn wọ̀nyí láwọn bàbá tó pé ọpẹ́lọpẹ́ wọn ní Islam fi dúró ní bó ti wáyé ẹ wá lọ kéwu àṣetánì kan wá ń bì kan ẹ wá fi kọ̀ndẹ́mù àwọn bàbá yìí ẹ wá àwọn kéwu kan tí ẹ wá bẹ̀rẹ̀ ní àwọn bàbá yẹn á ní borí bá kàárù bọ́ bá kọ̀ṣẹ́. wọ́n ní bọ́wọ́ bá kọ̀ṣẹ́. wọ́n ní kẹ́nu wọn bá kàdúrà láìṣe. wọ́n ní tọ́lẹ́ni tó ń ṣàdúrà ò ní pòfo. kàkà kẹ́ni tó ń ṣàdúrà ó pòfo. wàásìkò fún fẹ́ẹ̀mì tí ó ṣe. wàásìkò fún fàwọn tí ó ṣe. àṣekúnrè níjọ́ta àjọ wa Mọ́kà wọ́n sọ fún wọn nítọ̀ ibi téèyàn ti gbàgbára rèé ilé Olúwa rèé. Èmi mo mú lọ́mọ́kà ní 2004 ilé gbàgbé mo ní bẹ Ọlọ́run ní àyìn kò sí kankan ìyàkan ní ẹ̀rí kúrọ́ọ̀sì níbi iṣẹ́ ìní ẹ̀mọ àti àǹdẹ́ kò sí ní ẹni ṣe àbẹ́mì ṣáà ti mú lọ́mọ́kà yíyá. tọ́ ìtàfẹ́ fọyọ́ bẹ̀ ni pé gbogbo tó wù kọ́ máa ṣe má fàdúrà lẹ̀ wọ́n ní ebéèrè pé ẹ̀dàkùn tá ló máa sìkò tọ́lọ́ máa ń bínú mọ́ bàbá kábíyèsí ẹ̀pẹ́ ń sọ fún yín nírọ̀lẹ́. Allahu yagidabu. Gbàwo lọ́lọ́ máa ń bínú gangan. Ìtàlákìtà sùn àlà ooo. Bàbá náà èmi jẹ́ ẹgbọ́ gbàtọ́ lọ́ ń bínú. Allahu yagidabu. Táìmù tọ́lọ́ máa ń bínú sọ́mọ èèyàn. Ìtàlákìtà sùn àlà ooo. Ní gbogbo ọ̀gbàtọ́mọ èèyàn bá ti fi Ọlọ́run lẹ̀ tí ó bẹ̀rẹ̀ lọ́wọ́. Ìgbàgbọ́ ọ̀gbà ti fi Ọlọ́run dá sọ̀rọ̀ rẹ̀ mọ́ Ọlọ́run ni mò ń bínú pẹ̀lú ẹ̀. Yabuna yi Adama ina yusi aluyegidogu. Wabuna yi Adama ina yusi aluyegidogu. Ọmọ èèyàn ní bínú gbàdé bá ń béèrè kọ́lọ̀. Ó fẹ́ pa mí kí ló dé bí àrùn mú kó bẹ́ẹ̀ ni. Rárá o. Àmọ́ Ọlọ́run
ìgbà tó ọba pé wọn gan lọ́lọ́ máa ń bí lọ́lọ́ fi sọ wípé fàìsà faragita fàìsà tẹ̀bá kìlọ̀ ká ẹ̀tẹ̀wọ̀ ní wáyé àràbí ká àbàrẹ̀gà ẹ̀ṣọ́ ojú kòkòrò nǹkan tẹ̀ bá ń fẹ́ sọ́dọ̀ èmi Ọlọ́run torí gbogbo tẹ̀ ń wá yẹn ọwọ́ mi lọ́wọ́ lọ́ba ń gbé kátálọ́gì hàn bàbá kábíyèsí náà torí ànábì bàbá kábíyèsí ẹ bá ń fàdúrà tí nǹkan tó fẹ́ gbé wá hàn yẹ bẹ́ẹ̀ fún mi lówó àmẹ́yìn bẹ́ẹ̀ bá ti bá ń ṣàdúrà sí mo fẹ́ ṣí máa ṣe yàn lọ́dún yìí bàbá ibi tọ́lọ́ ń padé rẹ rí láàrin ìlú Èbúté Mẹ́ta lọ́lọ́run ṣe sí fún mi bóyá wa ibi tá a fẹ́ sí lọ́lọ́run ṣe sí ibi tó dénú fínísì ló kù táìsì ni mò ń retí mò ń wá báyìí táìsì àwọn táìsì gangan bá ń gbé wọn bàbá ẹ bá ń ṣàdúrà sí bàbá èmi gba àdúrà ẹnu yín gbọ́ ẹ tọ́ bá lóun ọ̀gbà pé ẹbọ́ bá ní bàbá ń ṣàdúrà. Qala Rasulullah sallallahu alayhi wa sallam. Ànábì sọ pé yìí pé sallallahu alaihi wasallam. Yunasiru rabbana ila samai dunya sudusa al-layl al-ariya. Tó bá ti di aago 3 òru Ọlọ́run máa sọ̀kalẹ̀ wá sí sánmà àkọ́kọ́ ẹgbẹ́ fún Bobagunwa ó gbé fún Bobagunwa àbọ̀ mẹ́tí jẹ́ Bobagunwa ni ẹni rírí ọ̀jẹ̀ ní mímọ́ ẹ̀yin ọmọ yẹn dákàmọ̀. Fayakulu alimin da'i fastajibu lahu. Kábíyèsí lè pè yàn pé lágbájá lọ bá ń ṣe táìsì mọ́láṣí yẹn fún wọn kí lọ́kọ́ lọ. Kábíyèsí lè pè yàn kan ní àwọn ọmọ ìṣíwọ́ nílé pé títí mo rí ọ̀ya ẹ lọ bá ń ṣe táìsì mọ́láṣí yẹn fún wọn kí lọ́kọ́ lọ. Kíkọ́ àárín ọdún kan àtòṣù díẹ̀. Bàbá mọ́láṣí tẹ̀ wó yẹn ọdún kan àtòṣù keje tá a bẹ̀rẹ̀ náà rèé bá. Wàláì. Ọlọ́run wọlé tóbi Ọlọ́run wọlé pé mo wá síwọ̀ lẹ́ni Ọlọ́run dákun bàbá Ọlọ́run díẹ̀ jẹ́ pé ẹ̀yin ní fi ṣe royal guest of honour ńjọ́ tá a fẹ́ ṣíwáṣí lọ́dún yìí. Àmín. Gbogbo Isiwo Club ọ̀ abami tò síbẹ̀ máa bẹ̀rẹ̀ wé tọ̀ máa ní ọ̀dọ́ yín mo sì ti sọ bẹ́ẹ̀ pa fẹ́ ṣe lọ́dún Ọlọ́run dẹ̀ gbá bẹ́ẹ̀ lọ́lọ́run mo ṣe fún wọn. Ọlọ́run wọlé tó wò mọ́ yín lára lu Isiwo ó tó ṣe bó ti ṣe Ọlọ́run dákun kékeré Isiwo bí ẹ bá rí nbí kan owó náà ni. Inshallah. Àgbà Isiwo owó náà ni. Inshallah. Ọlọ́run mú ṣàwọlá tóbi Ọlọ́run bàbá kábíyèsí ẹ̀mí yóò gùn. Àmín. 88 tàbẹ́ ṣe lóṣù tí ń bọ̀ yìí pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run inú àánú Ọlọ́run láàbí ṣe. Àmín. Bàbá ìgbà làbí àdé fi ṣe kó mọ́ sọ fún yín lẹ́ẹ̀kan wọ́n lé 80 lẹ́fẹ́ ṣe. Agbára Ọlọ́run kaná àbàbà yìí ṣe 100. Inshallah. Nínú àlàáfíà dẹ̀ ni pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ṣeun láì Ọlọ́run wọlé àti tóbi Ọlọ́run bá ń pè past chairman bá ń pè chairperson bá ń pè alájà Shakira wọ́n bá wù wọ́n kí wọ́n gbọ́ o bó bá wù wọ́n kí wọ́n gbà o wà máa Shakira wà yìí máa káfùrà. Alájà Shakira ó nu ẹ̀dàkùn gbogbo tọ́lọ̀ ń bá fi rẹ̀ yìí lọ́wọ́ ẹ bá dágbára sí abẹ́ parí ẹ̀ lọ́dún yìí àwa náà ti ibi tá a gbìyànjú dé lẹ́rìí tọrọ kọbọ káàkiri náà ni ọlọmọṣà wọlé àtọjú ọlá ìní kú ẹ abẹ sọ fọlọ kọba mi fìlú Isiwo láyà balẹ̀ fún kábíyèsí ọba Sálísì Ọlọ́run wò jẹ́ kí eku ọmọ ké bí eku jẹ́ kí èèyàn ọmọ ké bí ẹyẹ jẹ́ kí ọmọ èèyàn ọmọ kàn bí ọmọ èèyàn Ọlọ́run wọlé àtọjú Ọlọ́run àgbègbè rẹ tó ga fi bí Ọlọ́run púpọ̀ yìí jọmọ yìí bàbá kábíyèsí ọba lónìí àdúrà tá a fẹ́ ṣe Àwọn náà ní. ẹ wá dákun ẹ bá mi na ọwọ́ sí bàbá torí tó bá na ọwọ́ dákun na inú pẹ̀lú ẹ o torí èèyàn lè na ọwọ́ kó má nanú àmọ́ tó bá pé gbólóhùn tí mo fẹ́ wí yìí àtàfẹ́ ké yìí tí wàá tó wá bá ní gbólóhùn kan tó fẹ́ kí rọra gbé fóònù ẹbí wa pé ọgbà kọ́ọ̀lù kọ́ra bọ́ọ̀ta torí ta fẹ́ wí bínú èèyàn bá ti gbò sọ́ba yìí ọ̀bẹ bọ́ọ̀lù ẹ̀ dì. Bá ń gbé fún bàbá ìmọ̀mù kọ́ kéwù sí bàbá ìmọ̀mù ẹ kéwù sí àmì ọ̀bá ẹ̀ṣẹ̀ ńlá bàbá ìmọ̀mù yìí àwọn ti kéwù sí pé yóò di ṣíṣí lágbára Ọlọ́run ẹ̀ṣẹ̀ ńlá ṣé fáṣíàmà wọ́n ti rí iṣẹ́ Ọlọ́run ti lọ lọ́dún Èbúté Mẹ́ta ní ẹ̀ nọ́mbà 2 Freeman Street l'Èbúté Mẹ́ta ibẹ̀ ni wọ́n ṣe kalẹ̀ sí ẹ̀dá pé bá náwó sí bàbá. iná àti iná la fẹ́ ké bọ́ọ̀ bá fẹ́ràn bàbá tó o bá ké ọ̀bẹ ọba ọ̀dì. Kò bàbá tán wọ́n fi pàmí lẹ́kùn. níbi tá a dé. Ibi tá a dé bàbá. Tàdé bẹ́ẹ̀ lò Murtala. tọ́ ìtàfẹ́ fọyọ́ ń bẹ̀ ni wípé Ọlọ́run yìí ń sọ fún wa wípé òun Ọlọ́run tí jẹ́ ìpè ẹni tó bá pe òun nìyẹn
ẹ má fàdúrà lẹ̀. Ibi tí mo fẹ́ lọ nìyẹn, kò sí nǹkan tó lè yí kádàrá padà tó jàdúrà lọ. Tí ò bá síbẹ̀ ni kò ní sílẹ̀ Lailatul Qadri. Ọlọ́run wá ń sọ pé ó ní Kùránì yẹn gẹ́gẹ́ òun sọ̀kalẹ̀ lálẹ́ òru kádàrá. Òru kádàrá yìí èmi Ọlọ́run fẹ́ máa ń tún kádàrá ayé tò. Lailatul Qadri Ọlọ́run khairun min alfi shahr. Orúkọ tó yẹ pé ẹ̀sìn tẹ́ ẹ bá ṣe ń bẹ̀ ó lóore ju ẹ̀sìn tẹ́ ẹ fi 1000 months ṣe 83 years ni. Tatanazzalul malaikatu wa ruhu fiha. Ìbẹ̀rẹ̀ Suratu Duhan. Ìbẹ̀rẹ̀ Suratu Duhan. Ọlọ́run máa ń yí kádàrá padà. Inna anzalnahu fi laylatin mubarakatin. Inna kunna munzirin fiha yufraqu kullu amrin hakim. Amran min indina inna kunna mursilin. Ọlọ́run ní nínú òru yẹn yufraqu fiha kullu amrin hakim. Wọ́n máa ń yẹ alámọ̀rí àwọn èèyàn máa wá bẹ̀rẹ̀ sí tọwọ́ bọ̀ olórí ibú lélẹ́yìí tẹ́lẹ̀. Àmọ́ ó ti pọ̀ ní àdúrà ju bó ti yẹ lọ. Ẹ wò ó bá ń sọ́dọ̀ lórí ire. Ẹ dé ìtẹ́lẹ̀. Ẹ̀ẹ́dì kúkúrú la bọ́ fún ṣùgbọ́n kò fi mí lẹ̀. Ẹ bá mi sọ ní ẹlẹ́mìí gígùn. Èmi Ọlọ́run ń yí padà. Yufraqu kullu amrin hakim. Ọlọ́run níbẹ̀ ni mo ti máa ń yanjú àlámọ̀rí gbogbo ayé. Wọ́n sọ pé wọ́n ní tàdúrà bá jáde lẹ́nu aládùá. Yarfa'u ila sama yóò máa gòkè lọ sọ́mà yóò máa lọ lẹ́yìn. Yóò wá lọ pàdé kádàrá bú tó fẹ́ ṣẹlẹ̀ síyàn. Yàtúntàtú láàní. Wọ́n máa bẹ̀rẹ̀ ọjà wọ́n wọ̀ yáàjà. Tí aládùá bá wá lè ṣe sàárà pẹ̀lú ẹ̀ kádàrá bú kádàrá àdúrà yóò wà la kádàrá bú mọ́lẹ̀. Àwọn èèyàn wọ́n wá sọ fún pé ọpẹ́ lọ yọ. Ó sì kú ní àkọ́lọ́ wọn yọ èèyàn kò fẹ́ yọ ni. Àdúrà nìkan ló lè ṣe. Amaduwa ẹ̀rádùá. Wa huwa sayful ali. Ó gbọ́dọ̀ ní dàbẹ́ni tó ní. Wa sadaqatun ifsun min jami' shada'idi. Sàárà àtẹ̀wọ̀n wò tó ń fojú kọ́mọ̀ nìyẹn. Sàárà tó ń wò yẹn. Sàárà máa ń yí kádàrá padà. Jẹ́ tó sọ fún ẹ. Arákùnrin kan Ibi láàbí tì sí ni ẹ̀ bàbá. Arákùnrin yẹn ń bọ̀ ní ọmọdé ni. Ó wá ń kọjá lọ níwájú ibi táwọn nàbí jókòó sí báyìí. Sallallahu ala Muhammad. Pẹ̀lú àjọmọ́ ṣáàdẹ̀ fún ànábì ní ojú inú. Ànábì wá ń sọ fún àjọmọ́ pé ọmọ tí ń lọ kò ní padà wálé o. Ọmọ tí ń lọ yìí kò ní darí. Ọmọ yẹn kúrú ọmọ kékeré. Ọmọ yẹn bá lọ. Nígbà tó pẹ́ ọmọ yẹn bá tún padà bọ̀. Ó wá ru igi, ó ti ru igi tó lọ gbé lóko olùsórí. Àwọn ìjọba wọn bí lọ́wọ́ ànábì ilé ẹ̀sọ́ kankan bá dìbẹ̀ ọmọ yìí má ní tó ló máa ń bọ̀ yìí nígbà ní bàtà ọmọ yẹn wá dé ànábì ní kò sọ kalẹ̀ kò sọ igi orí ẹ̀ kalẹ̀ nígbà tí wọ́n sọ igi kalẹ̀ lórí ọmọ yìí tí wọ́n tú igi wọ́n wá bá ètò ọ̀ká kan tó kọ́ báyìí ètò yẹn dúró báyìí àmọ́ ètò yẹn mọ́sà wá kún ní ẹnu ẹ̀ bẹ́ẹ̀ lọ́ mọ́sà yẹn mì lọ́nà ànábì wọn bẹ̀rẹ̀ ọmọ ẹ̀ pé kí ló ṣe lé nígbà tó ń lo oko kí ló ṣẹlẹ̀ ọmọ yẹn ọ̀rọ̀ ti ó ní bàbá mi fún mi ní owó oúnjẹ mi mo yà ní ibìkan mo wá ra mọ́sà 20 naira lápèjúwe mo wá fi ṣe sàárà fáwọn oníbàárà tí wọ́n wà níbẹ̀ ní ọ̀pọ̀ mọ́sà tọ́ra ṣé ní gbogbo ọmọ yẹn ọmọ kóun ti di ejò mọ́ igi pé ejò wà bí igi bí ejò bá ti gbé pé kò wọ́n ṣá lórí jẹ báyìí àwọn mọ̀lẹ́kọ̀ọ́ ju mọ́sà kan ní mọ́sà tó fi ṣe sàárà wọ́n jù sí lẹ́nu. Bó bá ti jẹ̀yẹ tó gbé mi tó ní kó o tún ṣe báyìí wọ́n tún ju mọ́sà sí lẹ́nu mọ́sà yẹn náà bá lẹ́nu ejò yìí nígbà tí wọ́n ní kí wọ́n sọ ejò orí ọmọ ìkalẹ̀ ó túmọ̀ sí pé ikú tọmọ yẹn ìbákú ń dọ̀ yẹn sàárà tó ṣe lọ. Wa sadaqatun ifsun min jami' shada'idi. Sàárà máa ń di aburú tó bá fẹ́ ṣẹlẹ̀ sí yàn àdúrà máa ń yí nǹkan padà tó lè ṣẹlẹ̀ sí yàn àdúrà máa ń yí padà ilà àwọn bàbá wa. Torí gbogbo nǹkan wọn ẹ máa kọ̀ndẹ́mù àwọn bàbá wọ̀nyí
láwọn bàbá tó pé ọpẹ́lọpẹ́ wọn ní Islam fi dúró ní bó ti wà yìí ẹ wá lọ kéwu àṣetánì kan wá ń bì kan ẹ wá fi kọ̀ndẹ́mù àwọn bàbá yìí ẹ wá àwọn kéwu kan tí ẹ wá bẹ̀rẹ̀ ní àwọn bàbá yẹn á ní borí bá kàárù bọ́ bá kọ̀ṣẹ́. wọ́n ní bọ́wọ́ bá kọ̀ṣẹ́. wọ́n ní kẹ́nu wọn má kàdúrà láìṣe. láìṣe. wọ́n ní tọ́lẹ́ni tó ń ṣàdúrà ò ní pòfo. ò ní pòfo. kàkà kẹ́ni tó ń ṣàdúrà ó pòfo. wá sí pòfo fẹ́ẹ̀wọ̀n tí ó ṣe. wá sí pòfo fáwọn tí ó ṣe. àṣekúnrè ńjọ́ta àjọ wa Mọ́kà wọ́n sọ fún wọn nítọ̀ ibi téèyàn ti gbàgbára rèé ilé olúwa rèé. èmi mo mú lọ́mọ́kà ní 2004 ilé gbàgbé mo ní bẹ ọlọ́ọ̀ ní àyìn kò sí kankan ìyàkan ní ẹ̀rí kúrọ́ọ̀sì níbi iṣẹ́ ni ẹ̀mà àti àǹdẹ́ kò sí kí ni ẹ ní ṣe àbẹ́mi ṣáà ti mú lọ́mọ́kà yíyá. tọ́ ìtafẹ́ fàyọ́ bẹ̀ ni pé gbogbo ohun tó wù kọ́ máa ṣe má fàdúrà lẹ̀ wọ́n ní ìbéèrè pé ẹ̀dàkùn tá ló máa sìkò tọ́lọ́ máa ń bínú mọ́ bàbá kábíyèsí ẹ̀pẹ́ ń sọ fún yín nírọ̀lẹ́. Allahu yagidobu. Gbàwo lọ́lọ́ máa ń bínú gangan. Ìtàlákìtà sùwàlà ooo. Bàbá náà èmi jẹ́ ẹgbọ́ gbàtọ́ lọ́wọ́ ń bínú. Allahu yagidobu. Allahu yagidobu. Táìmù tọ́lọ́ máa ń bínú sọ́mọ èèyàn. Ìtàlákìtà sùwàlà. Ìtàlákìtà. Ní gbogbo àtọ́mọ èèyàn bá ti fi Ọlọ́run lẹ̀ tí ó bẹ̀rẹ̀ tọ́lọ́wọ́. Ìgbàgbọ́ bá ti fi Ọlọ́run dá sọ̀rọ̀ rẹ̀ mọ́ Ọlọ́run ni mo bínú pẹ̀lú ẹ̀. Yabuna yi Adama ina yusi alu yagidobu. Wabuna yi Adama ina yusi alu yagidobu. Ọmọ èèyàn ní bínú gbàdé bá ń béèrè kan lọ. Ó fẹ́ pa mí kí ló dé bí àmì mú kó bẹ́ẹ̀ ni. Rárá o. Àmọ́ Ọlọ́run ìgbà tó ọba pé ọ́ gan lọ́lọ́ máa ń bí lọ́lọ́ fi sọ wípé láìsá faragita fáńsọ̀ tẹ bá kí ló dá ẹ̀tẹ́wọ́ ní wáyé lára bí ká àbáríga ẹ̀ṣọ́ ojú kòkòrò nǹkan tẹ́ ẹ bá ń fẹ́ sọ́dọ̀ èmi Ọlọ́run torí gbogbo tẹ̀ ń wáyé ọwọ́ mi lọ́wọ́ lọ́ba gbé kátàlọ́gì hàn bàbá kábíyèsí náà torí ànámi bàbá kábíyèsí ẹ bá ń fàdúrà tí nǹkan tó fẹ́ gbé wá hàn yẹ bẹ́ẹ̀ fún mi lówó àmẹ́yìn bẹ́ẹ̀ bá ti bá ń ṣàdúrà sí mo fẹ́ ṣí máa ṣe yàn lọ́dún yìí bàbá ibi tọ́lọ́ ń padé lẹ́rìí láàrin ìlú Èbúté Mẹ́ta lọ́lọ́run ṣe sí fún mi bóyá wa ibi tá a fẹ́ sí lọ́lọ́run ṣe sí ibi tó dénú fínísì ló kù táìsì ni mò ń retí mò ń wá báyìí táìsì àwọn táìsì gangan bá ń gbé bàbá ẹ bá ń ṣàdúrà sí bàbá èmi gba àdúrà ẹnu yín gbọ́ ẹ tó bá lóun ọ̀gbà pé ẹbọ bá ní bàbá ṣàdúrà. Qala Rasulullah sallallahu alayhi wa sallam. Ànábì sọ pé yìí pé sallallahu alaihi wasallam. Yunasiru rabbana ila samai dunya sudusa al-layl al-ariya. Tó bá ti di aago 3 òru Ọlọ́run máa ń sọ̀kalẹ̀ wá sí sánmà àkọ́kọ́ ẹgbẹ́ fún Bọ́bagúnwà. Ó gbé fún Bọ́bagúnwà àbọ̀ mẹ́tí jẹ́ Bọ́bagúnwà ni ẹni rírí ọ̀jẹ̀ ní mímọ̀ ẹ̀yin ọmọ yẹn dákàmọ̀. Fayakulu alimin da'i fastajibu. Kábíyèsí lè pè yàn pé lágbájá lọ bá ń ṣe táìsì máa ṣe yẹ fún wọn kí lọ́kọ̀ lọ. Kábíyèsí lè pe ọ̀kan náà àwọn ọmọ ìṣíwọ̀ nílé pé títí mo rí ọ̀ya ẹ lọ bá ń ṣe táìsì máa ṣe yẹ fún wọn kí lọ kan lọ́hùn. kíkọ́ àárín ọdún kan àtòṣù díẹ̀. Bàbá máa ṣí tẹ̀ ń wò yẹn ọdún kan àtòṣù keje tá a bẹ̀rẹ̀ náà rèé bá. Wàláì Ọlọ́run wọlé tóbi Ọlọ́run wọlé pé mo wá síwọ̀ lẹ́ni Ọlọ́run dákun bàbá Ọlọ́run jẹ́ pé ẹ̀yin ní fi ṣe royal guest of honour ńjọ́ tá a fẹ́ ṣí bá ṣí lọ́dún yìí. Àmín. Gbogbo Òṣìwọ̀ club ọ̀ abámi tò síbẹ̀ máa bẹ̀rẹ̀ wẹ́tọ̀ máa ní ọ̀dọ́ yín mo sì ti sọ bẹ́ẹ̀ pa fẹ́ ṣí lọ́dún Ọlọ́run dẹ̀ gbá bẹ́ẹ̀ lọ́lọ́run ó ṣe fún wọn. Ọlọ́run wọlé tó wò mọ́ yín lára lu Òṣìwọ̀ ó tó ṣe bó ti ṣe Ọlọ́run dákun kékeré Òṣìwọ̀ bí ẹ bá rí nbí kan owó náà ni. Inshallah. Bàbá Òṣìwọ̀ owó náà ni. Inshallah. Ọlọ́run mú ṣàwọlá tóbi Ọlọ́run bàbá kábíyèsí ẹ̀mí yóò gùn. Àmín. 88 tá a fẹ́ ṣe lóṣù tí ń bọ̀ yìí pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run inú àánú Ọlọ́run láàbí ṣe. Àmín. Bàbá ìgbà làbíà lẹ́ fi ṣe. Kó mọ́ sọ fún yín lẹ́ẹ̀kan wọ́n lé 80 lẹ́fẹ́ ṣe. Agbára Ọlọ́run kaná àbàbà yìí ṣe 100. Inshallah. Nínú àlàáfíà jẹ́ ni pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. Ṣe ńlá Ọlọ́run wọlé àti tóbi Ọlọ́run bá ń pè past chairman bá ń pè chairperson.
máa gba alájà ṣákìrà wọ́n bá wù wọ́n kí wọ́n gbọ́ o bó bá wù wọ́n kí wọ́n gbà o wà máa ṣákìrà wà yìí máa káfùrà. alájà ṣákìrà ó nu ẹ̀dàkùn gbogbo tọ́lọ̀ bá fi ràn yín lọ́wọ́ ẹ bá dágbára sí abẹ́ parí ẹ̀ lọ́dún yìí àwa náà ti ibi tá a gbìyànjú dé lẹ́rìí tọrọ kọ́bọ̀ káàkiri náà ni ọlọ́mọṣàwọlá tóbi ọlá ìní kú ẹ̀ abẹ́ sọ fọlọ́ kọ́bà mi fìlú ìṣíwọ̀ láyà balẹ̀ fún kábíyèsí ọba Sálísì ọlọ́run o jẹ́ kẹ́kọ̀ọ́ ọmọ ké bí eku jẹ́ kẹ́yẹ ọmọ ké bí ẹyẹ jẹ́ kọ́mọ èèyàn ọmọ pọ̀n bí ọmọ èèyàn ọlọ́run wọlá tóbi ọlọ́run àgbègbè rẹ tó ga fi bí ọlọ́run púpọ̀ yìí jọmọ́ yìí bàbá kábíyèsí ọba lónìí àdúrà tá a fẹ́ ṣe àwọn náà ní. ẹ wá dákun ẹ bá mi na ọwọ́ sí bàbá torí tó bá na ọwọ́ dákun na inú pẹ̀lú ẹ o torí èèyàn lè na ọwọ́ kó má nanú àmọ́ tó bá pé gbólóhùn tí mo fẹ́ wí yìí àtàfẹ́ ké yìí tí wà tó wá bá ní gbólóhùn kan tó fẹ́ kí rọra gbé fóònù ẹbí wa pé ọgbà kọ́ọ̀lù kọ́ra bọ́ọ̀ta torí ta fẹ́ wí bínú èèyàn bá ti dùn sọ́ba yìí ọ̀bẹ balu ẹ̀ bì. bá ń gbé fún bàbá ìmọ̀mù kọ́ kéwù sí bàbá ìmọ̀mù ẹ kéwù sí àmì ọ̀bà ẹ̀ṣẹ̀ ńlẹ̀ bàbá ìmọ̀mù yìí àwọn ti kéwù sí pé yóò di ṣíṣí lágbára ọlọ́run ẹ̀ṣẹ̀ ńlẹ̀ ṣé pàṣẹmà wọ́n ti rí iṣẹ́ ọlọ́run ti lọ lọ́dún Èbúté Mẹ́ta ní ẹ̀ nọ́mbà 2 Freeman Street ní Èbúté Mẹ́ta ibẹ̀ ni wọ́n yá ṣe kalẹ̀ sí ẹ̀dẹ́gbẹ́ bá náwó sí bàbá. iná àti iná la fẹ́ ké bọ́ọ̀ bá fẹ́ràn bàbá tó bá ké ọ̀bẹ ọba ọ̀dì ẹ̀ ní sùn jẹ. ẹ̀ ní sùn jẹ bàbá. ẹ̀ ní tọ̀gbé mu. ẹ̀ ní tọ̀gbé mu. pẹ̀lú ògbólọ́dọ̀ ọlọ́wọ́ àní tọrọ kú fún yín. àní tọrọ kú fún yín. àgbákò tí í ṣẹlẹ̀ tí wọ́n fi ní kọ́ bá lọ sí gbáwò kò ní í ṣe yín. kò ní í ṣe yín bàbá. ọlá ti tóbi ọlọ́run. ọlá ti tóbi ọlọ́run láláìlá ayélujára. báyìí ó ti ya wa Adénọ́pò màmá nìyẹn lẹ́yìn yẹn àwọn jáde ìgbà ìyá Fatex ló ń wò yẹn ìwọ òdèrè koríko bèrè Fatex ìyá Fatex nìyẹn mọ́jára gbogbo omi tá à ń lọ iṣẹ́ ọlọ́run lábí gbogbo owó tá à ń rí bẹ̀rẹ̀ máa ṣì ní lọ ọlọ́run wọlé tóbi ọlọ́run máa ń sọ fáwọn afáàfin ọlọ́run fún yín lálùbáríkà ẹ ṣáà tẹ̀jẹ̀ àyànjú mọ́ṣáláṣí iná ọlọ́run wà wọlé abẹ́ ọwọ́ tá a nà sí bàbá yìí ọlọ́run abẹ́ ẹni ayé ò ní nawọ́ kú sí yín. ayé ò ní nawọ́ kú sí yín. ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run. ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run. ó fásitì àlù alazikiri. alazikiri kòtún àkàlámọ́. ọlọ́run ní fásitì àlù alazikiri orúkọ bàbá nù. orúkọ bàbá nù. ó fazakir fàyínà zikira kàfọ́ọ̀mọ́mìnì. bisimilahi rahmani rahim. bàbá ọbẹ wa dàníyàn náà nínú àdéhùn yín la fẹ́ ké yìí la fẹ́ ṣe bọ ẹjọ́ wọn kọ ṣẹ́ẹ̀kì wa tán náà kí n tó ká tó ké bàbá fẹ́ kọ ṣẹ́ẹ̀kì wa ẹjọ́ wọn kọ tán ká tó ké. ọlọ́run tó fẹ́ kó láyà balẹ̀ fàkíolú ó tún fọyọ́ láyà balẹ̀ fàlàfin ràbílíà lámìnà àdániwáyé fisiwọlá ayabalẹ̀ fadédọ̀yìn. fisiwọlá ayabalẹ̀ fọba fisiwọlá ayabalẹ̀ fúnlámòdì. ó lọ kò sí tí ó lọ fisiwọlá ayabalẹ̀ fúnlámòdì. fisiwọlá ayabalẹ̀ fúnlámòdì. ọlọ́run gbogbo ìjọba bẹ̀rẹ̀ ti bá náwó iná àti iná yẹn àdápadà oore lọ́lọ́run ó ṣe fún yín ọlá ànábì lọ́dọ̀ ọlọ́run ọlá láhìlá ilẹ̀lá torí mo fẹ́ kí bàbá kọ̀wé kan kún ó lè tẹ́wọ́ ọ̀run méjèèjì pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run nílùú ìṣẹ́ eku ọmọ akébi eku nílùú yìí ẹyẹ ọmọ akébi ẹyẹ nínú ìlú tá a wà yìí ọmọ èèyàn máa fọ̀n bí ọmọ èèyàn wọn ò ní rùkú ọnú ìlú yìí wọn ò ní rù jáde àfọ oníkálùkù ọmọ gbókó tó wọ̀ láṣẹ Èdùmàrè àwọ̀ títò tó oníkálùkù mú wáyé ní ọmọ mú padà pẹ̀lú òkú lọ́dọ̀ ọlọ́run ọlájú tó bìrì ọlọ́run ẹ̀yin ìyá ẹ̀yin láláṣẹ mo ń sọ yìí kẹ ẹ máa fi àṣẹ yìí sí torí pé ẹ̀yin gangan láláṣẹ ẹ̀yin láláṣẹ ẹ máa fàṣẹ sí fún bàbá lágbà lọ́wọ́ ọlọ́run bí ó ti rí la tọrọ fún bàbá ẹ bismillahir rahmanir rahim àtọ́ iná kàlíkọ́ sára
fasọ́lì lirabbika wanhar inna shani'aka wal abtar. Bàbá Lámòdì ẹ jẹ́ ń fún yín láyàjọ yẹn lẹ́ẹ̀kan náà sí pé bàbá Lámòdì ẹ jẹ́ mo ti fi kéwúlé ẹ jẹ́ fún yín ní àyájọ́ kan bàbá Lámòdì ẹ jẹ́ mi nìyẹn kí n gbọ́ ọba Lámòdì Isiwo jẹ́ mi nìyẹn kí n gbọ́ bàbá ìwé ayọ̀ ìwé ìtúndéjì ìtúndóníkan tó ń ṣe ìfàdóníkan fà ẹ̀ mọ́ra àìbínú ogun àtàrí ogun méjì ọkà bàbá ogun mẹ́ta ọkà wáṣẹ́ orí ló túmọ̀ ẹnu gbogbo náà ní túmọ̀ ẹsẹ̀ ìmọ̀ tún ìmọ̀ jọ ìmọ̀ èyí ni wọ́n kì í dálẹ̀ bọ́n bá lọ mẹ́lẹ́mọ́ wá bí jóye ẹlẹ́mọ́ bọ́n bá lọ bèbèrè wá bí jóye ẹrùkọ bọ́wọ́ wọn bá tẹ̀lé wá bí jóye alárí àwọn mẹ́tẹ̀ẹ̀ta parapọ̀ wọ́n gbọ́ àjọmọ́ ẹ̀mọ́ olóko jẹ ọmọ Akíntọ́lá Akíntọ́lá ọmọ Ògùn wọ́n pàdé ọ̀dà ọmọ ọ̀dàràdà wọ́n pàdé ṣàdádádẹ́ ọmọ ọba Ìjẹ̀bú Mèrè olùkọ́lùkẹ́rù ajakun lólùgbé ọ̀run tó bá ṣe pé tìyẹ Lámòdì tó bá ṣe pé tẹ̀yìn náà bá ń darí jọ wí àgbèrò ni kò ń gbọ́wọ́ ọwọ́ tí ṣìgìdì máa gbé àgbẹ̀tì ló máa ń gbé ayé tí ìgbàgbé ewúrẹ́ Ọlọ́run dàpọ̀ má padà lẹ́yìn yẹn wa kò má gbàgbé ọ̀rọ̀ ká Sàtíyà dàpọ̀ má padà lẹ́yìn wa kò má gbàgbé ọ̀rọ̀ ká. Al-Fatiha. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir-Rahim. Maliki Yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Amin. Ihdina siratal mustaqim. Siratal ladina an'amta alayhim. Amin. Ghayril maghdubi alayhim waladdallin. Amin. 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 Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. Hadha amaluna azima jazakallahu ya bisana Asukuna. Jazakallahu ya bisana Asukuna. Laqad ja'akum li'ilafi. Bismillahirrahmanirrahim. Laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina ra'ufur rahim. Bismillahirrahmanirrahim. إلى في قريش إلى فيهم رحلة الشتاء والصيف محمد يا رسول الله لا إله إلا الله محمد يا رسول الله أرزقنا بقول لا إله إلا الله محمد يا رسول الله لا إله إلا الله محمد يا رسول الله àìlà àìlàlà. Adúpẹ́ fún Ọlọ́run, adúpẹ́ fún Olúwa wa. All praises and adoration belong to Allah. We thank Him, we beseech Him all glorification from now and beyond. Adúpẹ́ fún Ọlọ́run ọba. Bàbá wa tí wọ́n dá wa lẹ́kọ̀ọ́ al-wa'dh wal-irshad. Abẹ́lọ́run fún wọn, Ọlọ́run má gbóhùn lẹ́nu wọn. Kọ́lọ̀ kó bá wa dúró tì wọ́n ọba tí ń fún wọn ṣe látàlẹ́ kó tó dè ní nítorí tí ò bá dá wọn nípè wọn wá
ọba tó ní wọn máa pè yín káàkiri àìní pè yín máa lọ níjó jẹ tì yín bí khalfila hawla wala quwwata illa hafizallahu wa dawlatakum wa rahmatakum fi kulli makan yashuf. adúgbò fún àwọn bàbá náà kọ́lọ́wọ́n ọba ìpàdé àwọn sílé ọlọ́njọ́ jáyọ̀ fún wọn. ní báyìí n tí ó ń kú lórí ètò òun náà ní ìgbọ́rọ̀ ìyànjú látara bàbá wa tí wọ́n jẹ́ ní àkọ́kọ́ nílùú tí ó ṣe oníwọ̀ ìyẹn ọmọ pẹ̀tù adó ọmọ pẹ̀tù àràmàṣà ọmọ olóko láwọ̀ òbí ọmọ olóbi wọ́wọ́ ti rí wọ́ ọmọ olóbi wọ̀wọ́ ti rí wọ́. ìṣíwọ̀ tẹ̀fí bẹ́rù tẹ̀fí bọ́mọ tẹ̀fí bọ́lórí láwọ̀ òfin ọba ọmọ pẹ̀tù àràmàṣà kárẹ̀ ní rẹ̀ àràmàṣà kó fọwọ́ rà náwó kó wò bóyá ọjọ́ ni bí òjò ni ẹ pẹ̀lẹ́ ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá wa ẹ̀yin ọlọ́lá ẹni àkọ́kọ́ tí Ọlọ́run ọba gbé sípò nílùú wa tó tí a jí yìí àwa bẹ̀ lọ́hùn ìlú Ìṣíwò Olúwa kò gbọ́dọ̀ dàrú o ìlú Ìṣíwò Olúwa kò gbọ́dọ̀ burú o lọ́lá Kùránì ọ̀rọ̀ Olúwa àwọn bàbá wa His Royal Highness ọba engineer Zikirullah Adédoyin Salisu ìgbìgbàdé àkọ́kọ́ lámọdé tìlú Ìṣíwò akí wọn wípé kábíyèsí o. Eléyìí tí ààfin náà 250,000. Eléyìí tí Isiwo Club 250,000. Kò tí ì débẹ̀ nǹkan ìjọ náà lẹ́fẹ́ kọ́. Ìmọ̀ á discuss pẹ̀lú náà. A ní àwọn ọ̀rẹ́ kan nínú ẹgbẹ́ BOBAGUNWA ni o, ní Island Club ni o, ní Kóṣà ló jẹ́ pé ìhámọ́ ní tuntun jẹ́ pé irú bàbá ìlànà dáhùn sí. Sọ àwọn náà máa ń gba ayé ètò olú pé ẹnu ìṣòro ìdàgbà ìlú tó máa ní ètò lò. But the 500,000 is just the starting point. You coming here, that's why I'm glad for àwa náà ní ẹ̀bùn táwọn náà gbé láti sábẹ́ fún yín bàbá. Lórúkọ Jamaat Hizbullah orí ajẹ́njẹ́ tán ó ní Al-Qur'an sà. Òun náà ní àwọn òun náà là ní lágbé fún yín. Lágbára lọ́wọ́ Ọlọ́run. Lágbára lọ́wọ́ Ọlọ́run. Kùránì ò tẹ́rí. Bàbá ẹ̀ ní tẹ́ láíláí. Kùránì ò tí. Ẹ̀ ní tí. Ìwé àdúrà ìjọba rèé. Gbogbo anytime bàbá àdúrà àṣàyàn la fi sínú ẹ̀. Ìwé yálà tí wọ́n rí bàbá ẹ bá ti ṣe ẹ̀dá máa fi ṣe. Bàbá ìbílẹ̀ èdè láti múra nì. Lọ́kà mo ti rà tẹ́ ìbọn pé tí mo bá dé bílẹ̀ mi, màá fún yín bàbá. Mo ti ṣàdúrà sí bàbá ẹ máa fi jókòó ṣàdúrà láti ṣe ìgbìmọ̀ rẹ̀. Ẹ̀mí yóò túbọ̀ kù fún wa. Mo ti ẹlẹ́yìn lọ ní báyìí. BOBAGUNWA kí ni mo béèrè lọ́wọ́ ẹ ní bọ́n ṣe fẹ́ ṣe tí ọba fẹ́ lọ sí ohun aláàtì ìdìbò láàrin ṣé àárọ̀ ìpè ilé ìlọ́wọ́ ẹ̀ pé tí èèyàn bá wà ní ìlú tàbí tó bá fẹ́ lọ sí bàbá mi ṣe lè ṣùkọ́ àwọn torí èdè tó àti ṣe ọ̀rẹ́ ọ̀gbẹ́ tẹ̀ tó wọlé láti lọ dúpẹ́ lọ náà pé pé ó jẹ́ ìjẹ́ pé 25 lórí oyè bàbá ẹjọ́ mi àti yín ọjọ́ lọ́dá lọ ṣàdúrà. Alhamdulillah adúgbò mú bàbá jáde gbọ́ bàbá pàṣẹ àmà àdẹ́gbọ́ èmi àti kábíyèsí lọ múra lọ dúpẹ́ 25 anniversary BOBAGUNWA alọ́múra lọ dúpẹ́ pẹ̀lú ògbólọ́dọ̀ náà tí wọ́n bá ti ṣe aláwẹ̀ tán àgbà ẹ̀rọ àlọ́ pẹ̀lú ògbólọ́dọ̀ náà. Ẹ jẹ́ kí ọba ẹ̀ máa mọ̀ ṣàdúrà fún wa ká lè máa lọ ẹ̀dá tó yọ lọ àbẹ́ balẹ̀rìn ẹ̀dá tó yọ lọ. Ẹ jẹ́ kí a gbàdúrà lẹ́nu bàbá. A kí Ọlọ́run púpọ̀. A máa yín lọ́run. A yìn Ànábì wa Muhammad. Lẹ́yìn tá a kí Ànábì àtàwọn àfáà fèsì àti màmá wa olórí Ọlọ́run jẹ́ àrí yín pẹ́. Ẹ̀jẹ̀ bá mi ṣàbí dáadáa. Ọlọ́run wa wọlé àlùbáríkà wa.
àfáàwá tí wọ́n wá sí àyè yìí Asukuna. ọ̀tọ̀ ní mímọ̀ bó ní kéwú bá sọ̀rọ̀ ẹ mọ̀ pé kéwú nìyí bó ní mímọ̀ bá sọ̀rọ̀ ẹ pé ìmọ̀ nìyí àwa ni pé kì í ṣe pé nìkan ni tí ìmọ̀ ni. ọ̀tọ̀ lẹ̀kọ́ tí fi ń jáde pé àrísíkú lè bá di mútìlá bá wò ó sì rè àlùlù ayé náà lù ú lò dákè lára mútàlá àkìyàwó ayé náà lù ú lò dákè lára mútàlá. gbogbo tó kù sọ́dọ̀ bá yẹn jẹ́. Thank you, sir. BOBAGUNWA. Adúgbò fún ọ̀bọ̀bọ̀ Fadilati Sheikh Surajudeen Daramala Al-Mulaqab ara òkan mi olóṣèlú ti òun lánàá tí wọ́n ṣàdúrà fún bàbá wa Isiwo níjọ bàbá wa Isukuna. Alhamdulillah, the next thing on the agenda is the Chairman of Isiwo Club welcome speech. Assalamu alaikum. Alhamdulillah, ilé kan sẹ as a chief ó wà nínú program tó bá nílé ẹ̀rọ kàá torí àṣà àṣìṣe ti tó ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọ̀gá mi tó wà kú yìí ọ̀gá mi tó wà lórí ìjókòó yìí aláàbí ọba àwọn ìsáyẹ̀sì kéèké ẹtú ìdílé lónìí ẹ̀yìn ẹ̀ka wá ṣe yìí àìrí ti gbà onímọ̀ àti ìgbà lórí chairman ní tí mo tó fi síìtì sílẹ̀ lọ tó ní ìwà ti chairman rẹ̀. Ìlú ọmọ káfàtà. About 7 days ago, 9 days ago, I shared very good more Certificate of Excellence to the chairman of the government. ALHAJI Chief Razak Adétúnjì Lédàgbé the olówó of Ijebu Isiwo. Ó yà fọ́tò pẹ̀lú mi tẹ́lẹ̀. Ọ̀run òkú iṣẹ́ ọlọ́run lè ní olówó of Ijebu Isiwo congratulate Chairman ALHAJI Kehinде Yusuf, the BOBAGUNWA of Ijebu Isiwo on the 6th annual Ramadan lecture of the Isiwo Club. You don't talk much, but you see the action. Please keep it up. Please keep it up. We thank our chairman. The lecture speech that make a meaning. Onse agbọ̀rọ̀ kágbọ̀ ọ̀rọ̀ kágbọ̀ abẹ́fẹ́ ní ìgbélọ. Wọ́n sọ̀rọ̀ àṣírí nǹkan mú bẹ́ẹ̀. Àwọn bí ọlọ́run ìbùkún àgbéga lórí àgbéga fún bàbá wa ALHAJI Chief Abdullateef Yusuf kí BOBAGUNWA àti ìlú Isiwo àbí ọlọ́run fún wọn ẹ̀mí gígùn àtàláfíà àti àǹsìkì tí wọ́n máa fi ṣe ayé kọ́lọ̀ bó bá fún wọn. Amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Efficacy of prayer. Ẹgbẹ́ta àfẹ́ sọ pé I was listening to him with rapt attention. Nǹkan tó kọ́ wa gbogbo pọ̀. Tó bá ní kò ní ìdàdúrà. Kí ló ń ṣe kó mọ́mọ́ fún? Kí ló ń ṣàdúrà sókù fún? Kí ló ń gbogbo nǹkan tó ń ṣe kí lè ẹgbẹ́ ṣílẹ̀ kí lè ń ṣàdúrà fún? Ẹ wá ní kò ní ìdàdúrà. Gbogbo nǹkan ló ṣe kí ni ló ní ìdàdúrà. Mma wọ́n mọ́tò fẹ́ lọ sẹ́kọ̀ọ́, ó máa ṣàdúrà kọ́lọ́ ń ṣọ ẹ̀dẹ́kọ̀ọ́. Ó fẹ́ bẹ́yàwó ẹ̀sùn ṣàdúrà kọ́lọ́ ń jẹ́ kí èyí tó fẹ́ ṣe yẹn kó doyún kó dẹjọ́ máa lálùbáríkà. Àdúrà ó lágbára púpọ̀. Adétúnjì Yusuf, the BOBAGUNWA of Ijebu Isiwo, the 9th chairman of Isiwo Club. Èní ni Ramadan ẹlẹ́kẹfà tọ́lọ́dọọdún tá a máa ṣe ní Isiwo Club. Nígbà tí mo ti jẹ́ chairman Isiwo Club, mo ṣe ẹlẹ́ẹ̀karùn-ún, mo ṣe ẹlẹ́ẹ̀kẹfà báyìí lé nísìnyí. Ní agbára Ọlọ́run a máa ṣe ẹlẹ́ẹ̀kejì àtẹlẹ́ẹ̀kẹjọ inshallah. Olú ọmọ BOBAGUNWA olú ọmọ Isiwo ALHAJI Surajudeen Lédàgbé. Àwọn ni wọ́n gbé síìtì ilẹ̀ fún mi tí mo tẹ̀lé. Àwọn ló dá ètò yìí sílẹ̀. Nígbà tí wọ́n ṣe ọdún kìíní, wọ́n ṣe ọdún kejì, wọ́n ṣe ọdún kẹta, wọ́n ṣe ọdún kẹrin, àwọn ṣe ọdún karùn-ún, àwọn ṣe ọdún kẹfà.
ó tún wá bọ́ sí àsìkò tí ọba Alámọ̀dé Isiwo pé 25 years lórí ìjókòó lórí ìtẹ́ níwòye oṣù tó mọ̀ lágbára Ọlọ́run bá a tún máa ṣe 80 years Lámọ̀dé gbogbo ẹgbẹ́ Isiwo Club náà lájọ máa ṣe mo fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹgbẹ́ Isiwo Club láti ìlú Nàìjíríà dé òkè òkun pé ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo oníkàkú ló dáwó àtàwọn tó ti fàsìkò wọn sí lẹ́nìí tó tún wá síbí lẹ́nìí mo fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ ìyàwó mi pẹ̀lú àtìlẹ́yìn ẹ̀ mo fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ royal mother wa olórí Adéṣọlá Sálísù Yèyélúwà Fòṣìwọ̀ mo fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ bàbá mi Lámọ̀dé Isiwo Lámọ̀dé Àkàtàkìtì ẹkùn tagiri gbé rẹ̀ níjà bàbá adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ mo fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ Ọ̀túnba Arọ́bakẹ́ àti gbogbo àwọn ìyàwó Isiwo Club pátápátá látòkè délẹ̀ mo tún fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ ọmọọba Bọ́lájí Zaka tó jẹ́ òun ní alága ìjókòó yìí níyìn àti fada abide Yomi Bádéjọ. Orúkọ mi ni Alhaji Adékòlùjọ Kazeem Adébọ́lá, the General Secretary of Isiwo Club. Firstly, màá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó jẹ́ kí èyí yìí possible fún wa láti ṣe. This is the 6th annual Ramadan lecture tí Isiwo Club máa ṣe. A ti bẹ̀rẹ̀ Ramadan lecture yìí látòrí past chairman wa in person of Alhaji Sheikh Túnjí Ilé-Lábóyè, the Olúọmọ of Isiwo. So I appreciate him very lot. I appreciate the annual Ramadan. I appreciate him a lot. Secondly, màá dúpẹ́ lọ́wọ́ Aláyélúwà, His Royal Highness Ọba Engineer Adédoyin Salisu for his fatherly role within Isiwo Club member. So wọ́n ṣe gudu méje yàyà mẹ́fà. His fatherly advice, it goes a long way. Then àti olórí wọn Yèyélúwà, the royal mother of Isiwo Club, Yèyélúwà olórí Adéṣọlá, mo dúpẹ́ lọ́wọ́ wọn kankan. Then ìdúpẹ́ mi wá tún lọ sọ́dọ̀ chairman mi in person of Alhaji Chief Lateef Kehinde Yusuf, BOBAGUNWA of Isiwo. He has been there all through. Kò sí bá ṣe pé wọ́n tọ̀ọ̀dà wa lóhùn, kò sí bá yé fà wọ́n tí wọ́n fà. He has been there, and so every member surprise mọ̀ pé wọ́n lè ṣe tó báyìí, wọ́n lè dúró dé wa báyìí lílọ bíbọ̀ wọn because wọ́n sí nílùú yìí abroad lọ́wọ́ bí wọ́n ṣe wà láàbroad yẹn wọ́n wálé rárá lọ́dún, wọ́n máa ń wálé tó ẹ̀mẹ́sàn láti lè wá participate ní club activities pátápátá. As you can see today, he is here with us. Ọlọ́run àbá tó máa bá mi fún wọn ní àlàáfíà, okun àti agbára, ìkọ́ òní kọ́ wọn lẹ́sẹ̀ o. Ọlọ́run àbá mójútó àwọn ẹbí wọn. Then to every member of Isiwo Club, mo dúpẹ́ lọ́wọ́ yín gan. Ìwé ilé làwọn máa rí o. You really did well and so much. Àdúrótì kò ní wọ́n gbogbo wa o. Gbogbo bí ta ti mú owó pátápátá, gbogbo ẹ̀rọ náà máa bá wa dá padà ní ọ̀pọ̀lọpọ̀. Ẹ ṣé gan, ẹ kú àdúrótì.